ọmọ bàbá ṣáà ní ti bàbá o, ọmọ bàbá ṣáà ní ti bàbá, ọmọ bàbá ṣáà ní èmi ṣe, ọmọ bàbá máa pàṣẹ ni o, ọmọ ọ̀dọ̀ á máa bẹ̀bẹ̀, ọmọ ẹ̀rọ á máa bẹ̀rù o, oníkàkiri àwa yóò rí o, oníkàbèrè ìwọ yóò fi fún wa, oníkàkẹlẹ ni wọ́n yóò ṣe o, nítorí pé ọmọ bàbá ni wá, apàṣẹ lórúkọ Jésù wípé ẹ̀mí òkùnkùn tó ń bẹ lọ́nà fún wa, ẹ̀mí òkùnkùn tó ń bẹ lọ́nà fún wa, ẹ̀yà gbòòrè ẹ̀yà gbòòrè. Wárìrì ìwọ ilẹ̀. Bàbá mi bá wa mo jù bàrẹ̀ o, òkìkí mi lẹ títí sọ́gìrì lágìrì, ọba tó fọhùn jáde bí ara lóńdó, akọ́dá aṣẹ̀dá ayé olómi ọ̀run, ó lágbára lórí ohun gbogbo tó ti dá, ó láyé lóhun gbogbo nípa ìṣàṣẹ, ó dọ́run ó dá ilẹ̀ pẹ̀lú èrè ayé, ó pàṣẹ fọ́jọ́ ọjọ́ ìyọ́mọ̀lẹ́ rúrú, ìmọ́lẹ̀ ọ̀sán ló kọjá ọjọ́ múre wáyé, ìmọ́lẹ̀ òrùn òṣùpá pẹ̀lú àwọn ìràwọ̀, ó gbọ́ra àwọn ṣètò yẹn kútùkù òṣùpá, kàbíyèsí rẹ̀ ò bàbá. Ẹ ṣílẹ̀kùn oòrùn tààrà o, bàbá ẹ ṣílẹ̀kùn oòrùn tààrà o, ọmọ aládé ti dé, Elédùmarè ló fún aládé, jọ̀wọ́ má ṣàìsìn wádé mi kan náà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí, ẹnu ẹni la fi kàn ní òjẹ, bàbá wa nígbà òwe. Ẹ pariwo bàbá jàre gbọ́ òun yóò. Tora èmi ò dọ̀wọ́ rẹ̀, torí pé òtítọ́ ni Jésù Kristi hàn. Ṣàánú mi kémi máa pòfo, aráyé wo mi bí ẹni tí ó lè là kí ló dé. Ojoojúmọ́ ṣá ni mo ń gbà ọ́, ojú mi ìṣáájú ìṣọ́run, ẹ̀sán dé nítorí ìsọjí, ẹbí láwọn òfìṣẹ́ rán mi, ó wá kú bí táwọn gbé gbà káráyé má kàn bí ó Jésù. Jàre wá gbé mi ká kí n lè ṣe rere, kí n lè kọrin ayọ̀ sórúkọ rẹ̀. Àjọgbá Jésù máa ń pèdè ṣẹ́ńgbọ̀n mi sàn. Kọrin títí wọ́n dé wà ládé o. Ọba tún gbà ní ayé abẹ́ òròyè tuntun. Ìyẹn ni pé lọ́jọ́ gbogbo nígbà gbogbo orin ayọ̀ tó bá wà. Lọ́jọ́ gbogbo nígbà gbogbo ọ̀rọ̀ ayọ̀ ló bá mi. Lọ́jọ́ gbogbo nígbà gbogbo ọ̀rọ̀ ayọ̀ ló bá mi. Lọ́jọ́ gbogbo nígbà gbogbo ọ̀rọ̀. Torí Ọlọ́run mọ́ mi ò gbọ́dọ̀ kú. Mi ò gbọ́dọ̀ kú. Ó gbọ́dọ̀ kú. Torí Ọlọ́run mọ́ mi ò gbọ́dọ̀ kú. Ó gbọ́dọ̀ kú. Ọba lóye ọjì yóò fà, bàbá gbọ́ pẹ́ ta mú wá. Ọba lóye ọjì yóò fà, ọba lóye ọjì yóò fà, bàbá gbọ́ pẹ́ ta mú wá. Ọba lóye ọjì yóò fà, gbọ́ pẹ́ wá. Èmi yóò gbé èmi yóò gbé Jésù ga. Èmi yóò gbé èmi yóò gbé Jésù ga. Bàbá láti mọ aláàyè. Èmi yóò gbé Jésù ga. Láti mọ aláàyè. Èmi yóò gbé Jésù ga. Gbéga Olúwa nínú gbogbo gbéga Olúwa nínú gbogbo fún àánú rẹ̀, fún iṣẹ́, fún ọgbọ́n o. Imú lónìí kọ́ńbó, àgbọ̀nsalẹ̀ lónìí họ́wù. Ní my sweet 7.5 FM nílùú London. Àwa náà ló la múlùdùn. Àwa alára àgbà yìí dá.
aládé ògo. ọlọ́run bá mi ìdùà ló dirí ẹwà fákòkò tíá. ọjọ́ tí ń yọ bí ọjọ́ bòrùn tí ń rọ̀. inú bàbá rẹ̀ ayé ẹ máa bọ̀. kò ṣẹ̀yìn ọlọ́run bá mi ìdùà náà ni. aládé ògo. ǹjẹ́ ta ló lè sọ bí làá ṣe dé àtẹ́lẹwọ́? bàbá tí lè mú ògo. mistura ta ló lè sọ bí omi ṣe dénú àgbọn? kò sí. ọlọ́run bálábojú ṣe ń lóyún ta ló lè sọ? aládé tó bẹ́ẹ̀ ògo. ṣèbí nǹkan kékeré báyìí náà ló ń kán síbẹ̀ tó máa ń dòdì ìdí jáde. aládé ògo. ẹni bò ni mo ṣe mọ̀, aládé ògo. báwo mi ò ṣe ní mọ̀? ẹ mọ̀ béèrè orú béèrè yẹn lọ́wọ́ mi. ọmọ nínú bàbá rẹ̀ ayé ẹ máa bọ̀ ọmọ mi. jí mo bá là lọ́wọ́ mi ò mẹ́ni tó kọ́. bàbá mi ò tí mo mú a. bàbá mi tí mo mú a. ọ̀nàrẹ́bù ọlámilékan olú ọmọ balógun ta ló lè sọ bílẹ̀ ṣe ń ṣú bílẹ̀ ṣe ń mọ́? ṣé ń gbà tó ní kálukú bá tiẹ̀ ti gbẹ́nu nalẹ̀ síbì kan ṣáwa ló fẹ́ mọ bílẹ̀ ṣe ń ṣú bílẹ̀ mọ́? kábíyèsí aládé ògo. bàbá mi tí mo mú a. ọlọ́run. Victoria ọláníyì bẹ́ẹ̀ tẹ́ wà ní 90 tẹ́ ń ṣiṣẹ́ 90 bẹ́ẹ̀ wò tájù bẹ́ẹ̀ lọ ìjẹ́ ẹ fẹ́ sọ bílẹ̀ ṣe mọ́ bílẹ̀ ṣe ṣú ni. ìdíje mọ̀fì jẹ́ ta ló mọyì ìràwọ̀ tí ń bẹ lójú ọ̀run? bàbá mi tí mo mú a. bàbá mi. mísúrà máa gbọ́ ìmọ́lẹ̀ wo ló mọ́lẹ̀ tó rùn? látàtọ̀ ṣé fún mi. dá mi lóhùn ògo wo ló tó ti tòṣùpá? oore bàbá ṣe fún mi. bàbá máa lára oore ọ̀fẹ́ ọlọ́run tó pọ̀ jù láyé ní iyan rèé tí òkun. ṣe fún mi. àbó òmọ̀ ni bẹ́ẹ̀ ta ló lè pa iyan rèé tí òkun? oore aláìtàlà kò sẹ́ni náà. bàbá máa jẹ. bó bá wá rí bẹ́ẹ̀ lọ́sàn-án tòní òun lèmi ọmọ yẹn ọmọ lójú lódùmarè tí mo fi gbóhùn sókè tí mò ń yin bàbá lógo. wọ́n gbèrò pé kí lọ́lá. bẹ́ẹ̀ dá ṣe ń sún bẹ́ẹ̀ dá ń jí ọlọ́run bá mi ìdùà ló pa wá mọ́. mo máa ń sọ nǹkan kan mistura bá ní kọ́lọ́ bá mi ìdùà kó ṣí wa lójú ẹ̀mí. òru tá a bá sùn ká travel lọ wẹ́rẹ́ fún wọn ìgbà díẹ̀ kí wọ́n wo iye àjọ̀nú táwa fẹ́ bá pàdé lójú oorun. bẹ́ẹ̀ lómi bá padà wá kò ní lè sùn mọ́ láéláé wà láìtàlá ẹ̀. èmi àti à ń sọ níjẹta à ń sọ wípé bọ́lá ọba mi ìdùà bá ṣí ẹnìkan lójú ẹ̀mí bó bá ròyìn àjọ̀nú tó ń kọjá lára wa bó bá ráwọn òkú gan bó ṣe ń rìn lẹ́gbẹ̀ẹ́ lóríṣiríṣi wàláì kò ní ní sinmi títí ayé ó fi parẹ́. àtọ́lànàtọ̀. náà wípé ìwọ ọlọ́run tó wà ní gbójú ìbáyìí. ògo ní forúkọ ọlọ́ọ̀ba mi ìdùà àrí ìrú àlọ́bẹ̀ máa jí tọjọ́ kúdà ọba tí jẹ́ kó yẹ ni òyígìgì mi ọba ìdùà apálá tó sá ayé ró ìjọ òmò pé òun lọ́ba tó lè pa tẹ́nìkan ò lè jẹ́ ọba tó lè jí tẹ́nìkan ò lè pa ni. kábíyèsí. bàbá mi o ìbà ọlọ́run ìbà ènìyàn ìbà rẹ ìbà àwọn àgbàgbà tọ́lọ̀bà mi ìdùà gbé àṣẹ ilé ayé lọ́wọ́ tó ní kẹ́ máa ṣe adarí rẹ̀. kábíyèsí. ìbà gbogbo mùsùlùmí òdodo pátápátá ìbà àwọn ṣífì máa mú ìbà àwọn prọfẹ̀tì káàkiri àgbáńlá ayé ìbà ọlọ́run o ìbà yín tẹ́ ẹ jẹ́ kójú wa ṣe. My Sweet FM 95.5 nílé. ẹyin jésù ẹyin jésù. nílùú lọ́dọ̀ ibẹ̀ náà la wà. èmi nìkan kọ́ náà ni wọ́n wà lórí ètò gẹ́gẹ́ yìí náà ti rí. àmọ́ ń dákẹ́ ní kí wọ́n kọ́ ṣe gbogbo kàrámọ̀ tèmi náà kò náà tó wá ṣe. kàrámọ̀ yẹn pọ̀ jù kàrámọ̀ láwọ̀ àjà wù. tó o mistura gbóhùn sókè kí àwọn tí a nílé. ó dá ẹ̀yin tí wà nílé ní gbogbo ibikíbi tẹ́ tí ń wò wá sí láàfíà lẹ́wà báwa náà ti wà ní àyìn. a ní ká kí yín gbogbo bẹ ṣe ń darapọ̀ mọ́ wa tẹ máa ń wò wá ẹ mọ̀ pé a lè dá ṣe àdúpẹ́ òkun. orí ètò My Sweet FM láti wà yìí èmi ọmọ yín náà ni mistura ọmọbọláńlé ọmọ ṣàṣọrí àsọramú ewu òsì ọmọ tó ń sọ ọmọ tó chan ọmọ tó sinẹ ọmọ tó ṣaka ọmọ tó ṣe kí ni ọmọ tó yẹ kó gbà yìí ó yá dọ́bù dàbí ṣàlàáfíà lẹ́wà kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn. tó àlàáfíà láwa o àti gbogbo ilé pátápátá náà kí ni ń ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ lọ́hùn. ojú ọjọ́ da lọ́dọ̀ tèmi ń bí o gbogbo èyí tá a ṣe kù ní MC tá a lọ ṣe lánàá ní wedding
gbogbo ẹ̀ náà ṣì wà lé òun ló jẹ́ kóun wá fẹ́ sá lọ lénìí. tó tẹ ẹni bá ti rí ọ bó ṣe rí tó kàn dúdú lónìí á ti mọ̀ wípé ibì kan ń bọ̀ lánàá ibì kan ló ti ń bọ̀ lánàá continuation ló kó wá sókè lónìí ṣé ti cowboy ní ká sọ ní kíni. cowgirl lélẹ́yìí o mo ti ń ṣe MC láti ìjọ tí mo ti ń ṣe MC mi ì rí rúta náà yẹn rí ó ti dùn. ìyẹn ní pé owó wọlé. kọ́ náà ń ṣàánú wa owó gbogbo gbọ́dọ̀ wọlé iṣẹ́ àgbẹ̀ àwa nù owó gbọ́dọ̀ máa wọlé ni. díje mọ̀ fìmọ̀ gbọ́ mi nǹkan kan wà bó bá ti dápò obìnrin ó mọ̀ ní wọn tí wọ́n mọ̀ rẹ́rìn músẹ́ ẹ̀rín músẹ́ ni. kò í sí o. Ṣọ́mọ òrìṣà ní tèmi. Bàbá mi gbẹ̀gà ọba yọ ọba ìgbàlá mi. Nítorí pé àwọn kan tẹ̀sí báyìí sí. Àwọn ọmọ Ọlọ́wọ́ òkùnkùn ni mo fi ń yàn. Ẹ lọ sọ fún wọn wípé ẹ máa tutù kùtù mọ́. Bàbá kóró gba lẹ́nu yín bẹ́ẹ̀ ṣe sọ. Akin lẹ́ṣọ̀ Akin tológun. Òun tiwa náà ti já gere. Àpàtàrà yìí jẹ́bọ̀. Abẹ̀rù ọ̀gbà yìí ló ní tèmi. Lọ́nà mo bá rò pé. Pàlúdà láàárọ̀ kọ́ba pàlúdà láàràdà. Jẹ́ ìpele náà kí n fi kí àwọn èèyàn mi káàbọ̀ sórí ètò. Mistura bá ń kọ́kọ́ kí Ọlọ́run ní orú ọ̀nà tó ti máa ń kí Ọlọ́run náà kọ́kọ́ bá ń kí Ọlọ́run láti bọ̀. Ẹ má bínú ohun mi ò já gere lénìí ṣùgbọ́n mo máa sọ bọ́lọ́run bá ṣe direct ni ẹ mọ̀ pé ọmọ lójú máa ń sọ kí ni á nẹ̀ mi ló gbé wá wọ́n fẹ́ kẹ́mi gbé wá báyìí òun náà ni mo fi ní ẹ̀yin èèyàn mi mùsùlùmí tí ẹ wà lórí ètò wa gbogbo wa náà la kí o torí gbogbo wa wọ́n ní gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ̀sìn náà ni ẹ̀sìn tá a bá ti ń sìn Ọlọ́run nìkan náà là ń kí so àti mùsùlùmí òdodo àti gbogbo ẹlẹ́sìn tó kù tó wà lórí ètò mo ní kí n kí yín pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim amana rasulu bima unzila ilayhim min rabbihim wal mu'minuna kullu amana billahi wa malaikatihi wa kutubihi wa rasulihi la nufariqu bayna ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir ṣàlàfíà lẹwà báwa náà ti wà ń bí ẹni ní ọjọ́ Sunday ọjọ́ ìsinmi ṣé ìsinmi nílé ni àbẹ́yìn tuntun lọ ṣáṣẹ́ ọmọ lójú mi ò mọ̀ bí ọmọ lójú ṣáṣẹ́ ni bóyá díje mọ́fì tẹ̀ ṣáṣẹ́ nínú agolo. ìwọ gan ṣáṣẹ́ orí ìwọ gan ṣáṣẹ́ díje mọ́fì ń ṣáṣẹ́ lọ́wọ́ ni. ẹ ẹ sókè náà wò ń bọ̀. Ayé ń fẹ́ body son of Islam oyè tuntun sáà nìyẹn ẹ jẹ́ ká sì lọ ètò àtijọ́ kájú àwa lè gbà ètò àtijọ́. nítorí ìtẹ̀yọmọ ìyá mi ẹlẹ́sìn kejì òun náà ni mo ṣe gbélé jáde gbogbo ẹ̀ náà là ń ṣe ẹ jẹ́ kí n lẹ́ṣọ̀ kí n tológun káàbọ̀ sórí ètò lónìí. èní lọ́jọ́ 23 keje ọdún 2017 tá a wà yìí òun tán lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni. wọ́n sàlámù ọ̀la láṣẹ ìtẹ̀rí aṣíwájú wa ọmọdé ní gbogbo ẹ̀yà yìí wálé àwọn ará rẹ̀. aago 7 àbọ̀kù ìṣẹ́jú 7 kóró kànga. ìsúnmọ́ lẹ́yìn ìgbà náà. ìyẹn nílùú London tí mo wà àti gbogbo kíbi tí aago yín tó bá ti bára mu. ó lè yàtọ̀ ní Europe ó lè yàtọ̀ ní Canada ó lè yàtọ̀ ní Amẹ́ríkà ó sì lè yàtọ̀ ní Australia ẹ̀yin Philippines ẹ̀yin Manila mo kí yín láti Japan pàápàá mo kí yín ẹ̀yin ti Cairo ẹ̀yin ti Middle East pàápàá Qatar lẹ ti ń wò wá ní Dubai lẹ ti ń wò wá ní ẹ̀yin tìlú wa Nàìjíríà náà mo kí yín a kí yín lórúkọ aláṣẹ iléeṣẹ́ Sweet 7.5 FM nílùú London àti àwọn atọ́kùn ètò amúlùdùn yẹn ẹ̀mí ọmọlójú Olódùmarè àti Mistura ọmọ asúnra wọn òun náà là ń kí yín pé ẹ tún káàbọ̀ sórí ètò wọn wá tọjọ́ méjì mẹ́ta tá a ti rí ẹni gbẹ̀yìn ẹ̀kọ́ àti náà là á kíra wa díje mọ́ fìlà mojú ẹ̀rọ wa tó wà nílé agodo pẹ̀lú wa àjọ máa ń po gbogbo rẹ̀ pọ̀ náà ní tí ò fi dáa ẹ ṣeun ẹ tún káàbọ̀ sórí ètò àwọn bẹ́ẹ̀ ṣe wá ń darapọ̀ mọ́ ẹ máa ṣe àìsí wọ̀lú yín àbí wò ni Mistura. wọ́n máa ṣí ẹ̀ ní o nítorí pé tẹ bá ti ń ṣí ẹ̀ yẹn òun ni iyì tẹ fún àwa tẹ bá ti ń ṣí ẹ̀ yẹn òun làdúrà táwa ti gbà. bẹ́ẹ̀ ni ẹ̀sọ́ ẹjọ́ ẹ máa bá wa ṣe ẹ̀ sórí wọ́ọ̀lù nítorí àlè dá ṣe o òun náà la ṣe wà níbí. bí ò sí àwọn kò lè sáwà bí ò sọ́lọ́ ọba kò sí àwa àtọ́là nàtọ́. àwa èèyàn lásán àwa erùpẹ̀ ilẹ̀. ọmọ tó ṣe kí n tara wọn ọ̀tọ̀ làlùfà tó
kọ́mọ ní kéwú àwọn akọ́mọ ní kéwú tó ní ṣèbàjẹ́ àwọn oníjàlá. ètò tòní pẹ́pẹ́ yóò gbọmọ kankan òdò ìkànnù. bàbá akọ́mọ ní kéwú. bá a ṣe máa ń ṣe náà ní nígbà gbogbo lọ́jọ́ kọjọ́. òun ló ní jàlá bí wọ́n ti parọ́. ìṣúra ó sọ ohun tójú rẹ̀ rí. náà máa sọ nǹkan tójú tèmi náà rí. àdúrà wọn fi gbà. àwa àjọ gbogbo rẹ̀ papọ̀. èyí tá a tún mú wálé ní àárọ̀ ọ̀tọ̀ ni. ó fẹ́ farajọ àwọn nǹkan tá a máa ń sọ náà tẹ́lẹ̀ àmọ́ ó tún yàtọ̀ sí nǹkan tá a máa ń sọ. èrò ti yín èrò ti wá. àjọ gbogbo rẹ̀ pọ̀ náà ni àjọ dàpọ̀ bọ́bọ́ wá dì kẹ̀yìn àwa àjọ sọ bí ó bá ṣe jọra wọn ọ̀nà tí àgbègbè àti òfin dáa òun náà làwọn náà wá káàkiri lórí ètò yìí amúlùdùn lètò lẹ́ẹ̀kan sí láti Bàṣírì 7.5 FM èyí tó kalẹ̀ bìbà sílùú London ibẹ̀ làwà tá a ti ń ró kẹlúkẹlú tá a ń kàn ìdù tá a ń rọ̀. bí òwe dúró náà cowboy orí rẹ̀ ibo ló ti rí náà. èmi náà mo ní ṣé bí wàá mo dé sórí lóní sára tó lè dá. kọ́mọ̀ jẹ́ tó Mr. Alao ló ya ọ ní. èmi mo ní. sọ̀rọ̀ tó wà ní mo gbọ́ sọ̀rọ̀ tó wà ní fẹ́ lọ bí ìjà tètè ṣètò kíákíá wọn lè fẹ́ mu. wọ́n lè fẹ́ gbà kọ́ bọ̀ lọ yọ lórí mi. wọ́n lè fẹ́ mu dání lọ bí iṣẹ́. èmi mo ní nǹkan mi. jẹ́ ìgbé sókè. ẹni bá fi kéwù parọ́ ẹni bá fi kéwù parọ́ wàláyé yóò jẹ kàṣà wàláyé yóò jẹ ẹni bá fi kéwù parọ́. àmọ́ tí kí àwọn èèyàn wa káàbọ̀ sórí ètò. ẹ jẹ́ kí wọ́n o. lójú òpó pátápátá ká kí àwọn èèyàn káàbọ̀ sórí ètò lọ́dọ̀ rẹ lọ́run bá ń wo àwọn tó bá wà lójú òpó bẹ́ẹ̀ kí wọ́n káàbọ̀ látọ̀dọ̀ rẹ lọ́run. mo rí Ganiyat Àbíkẹ́ ẹ̀yìn adé wọ́n ní alihamdulilayi for sparing us till today àmín. Honourable Ọlámilékan Olú ọmọ Balógun èmi tẹ̀ lọ ta sí wọ́n ní can I out of it please inú drink tí mò ń mu wọ́n náà fẹ́ gbà nù ìjẹ́mọ́ tí mò ń mu ẹ̀mọ̀ tún bá Ọlámilékan Honourable ṣé ẹ mọ̀ bóyá pankere yàn mọ̀ mu àbí sọ́bọ̀ ìtọ́yìn ẹ̀ mọ̀. ṣèbí bó ṣe máa ń mú náà nù. mi ò mú ọtí ní tó ṣẹ̀ṣẹ̀ ń mú ni. ṣe ń gbọ́ ọmọ lójú ló máa àṣírí fẹ́ tú báyìí. kí ni. ṣé ẹ máa kí àwọn èèyàn lọ́nà adémi súnni ọlá ẹ̀ṣẹ̀ tẹ̀darapọ̀ mọ́ Afọláṣadé Fọlárìn thank you so much Ọ̀nàolúwa ṣeun Victoria Ọláníyì wọ́n ní àlàáfíà ni you are welcome ma thank you so much ẹ wá gbé lọ́nbẹ̀ yẹn ṣé ó tún pọ̀ rẹpẹtẹ ó sì pọ̀ ń bí náà. Tóyìn Afusat Yunusa kí n káàbọ̀ sórí ètò Táíwò Adéwùsì má jẹ́ kó dùn mí ẹ káàbọ̀ sórí ètò Adémisùn nínú ọlá ẹ káàbọ̀ sórí ètò Honourable Ọlámilékan Olú ọmọ Balógun ti Cairo lọ́hùn ẹ káàbọ̀ sórí ètò akíyín Ganiyat Àbíkẹ́ ẹ̀yìn adé Ahmed Aminat Abíọ́dún ẹ ṣé Adéyínká Ọmọlúàbí Adéwùmí ẹ ṣeun Alhaji Habib Ìràwọ̀ Sanni Akínfàdé Robert Alex ẹ ṣeun ọ̀gá ńlá Cairo Àbáyọ̀mí ṣáwọn ni àwọn ni Habib Ìràwọ̀. Habib Ìràwọ̀ ok ẹ káàbọ̀ sórí ètò ṣàlàfíà lẹ́wà bàbá Akínfàdé Robert Alex Mary Eustace Lukman Rabana Fọláṣadé Fọlárìn Akéyín Aṣíwájú Adésọjí Àbáyọ̀mí ó ní well done my brother so proud of you kò ní bàjẹ́ fún ẹ pàdé mi bá ń bá a Honourable Ọlámilékan ok yẹ́ká tó brother mi Akínkúyẹ̀. ìyá Obama náà ti wọlé. ìyá Obama náà darapọ̀ mọ́ wa. Honourable Ọlámilékan dẹ̀ ti ṣáìdì mi báyìí wọ́n ní I know she don't drink pọnkìrìyàn o wọ́n ti mọ̀ pé kò ṣe wọ́n mọ̀ pé tí Olúwa mò ń mu tíì. ìwọ ló sọ bẹ́ẹ̀ fúnra rẹ kì í ṣe èmi ló sọ bẹ́ẹ̀ fúnra kì í ṣe èmi ló sọ bẹ́ẹ̀ olúwa mi ò bẹ́ẹ̀ àwọn ti Dubai nìyẹn wọ́n darapọ̀ Adésùyì sí Adéyẹmí Ọlọ́run ní ká kí àwọn tí a ní Dubai ló gbórí wọlé tọ́jú bàbá lọ kí wọlé ẹ̀kan akíyín lẹ́sọ̀lẹ́sọ̀ akíyín tológun ìyàwó díje mọ̀fì kan yọjú òwálé agodo akí ẹ̀yìn náà bẹ́ẹ̀ tẹ̀ yọjú sí wa akíyín náà Òjìjì Màjígbò ọmọ ọ̀dọ̀fín ẹ káàbọ̀ sórí ètò Ọláfámúrewá Prince Adéadé àwọn bàbá mi nìyẹn o Ọláfámúrewá Olúwatóyìn Jackson ẹ̀ṣọ́ ẹ káàbọ̀ sórí ètò Adékànbí Táyé Ajírọ́ba Kàṣúà ẹ káàbọ̀ sórí ètò yìí Òjó Adémọ́lá Abíọ́lá láì tí ìbẹ̀rẹ̀ ètò ta ni láì tí ìbẹ̀rẹ̀ ẹjẹ́ àwòrán ọmọdé pé a lọ
hello orí bètè àwọn tí a ní Cairo ló ń pè o +201 ni mo rí ẹ ó dàbí pé àwọn tí a ní Cairo ni yóò fẹ́ jẹ́ Honorable Olúọmọ Ọlámilékan bóyá àwọn ni wọ́n fẹ́ kí wa nù bí wọ́n ṣe máa ń ṣe nù nígbà gbogbo kò ní bàjẹ́ fún yín brọ́dà mi ìbílẹ̀ rédíò tiwantiwa ìyá àbàdàn ẹ ṣe ìyá Obama ẹ dúró déédéé àríyìn bámbám ẹ dúró déédéé. ìyá Obama ní ọmọ lójú love punk crayon like kí ló dé. kí ni ṣé mo jojú wọn ni. àwọn tó ẹ má kó bá mi torí Ọlọ́run ẹ má kó bá mi torí Ọlọ́run jáwé ẹ dé pè wọlé náà hello ẹ káàbọ̀ sórí ètò hello ẹ káàbọ̀ sórí ètò àdúpẹ́ òkun àmì àṣẹ Èdùmàrè. mo ti mọ̀ pé àyìn náà ni yóò jẹ́ láti àwa náà ti mọ̀. àmì àṣẹ Èdùmàrè ó bàjẹ́ tì. àbí òun náà gbọ́. oore bètè one time ọ̀dà ẹ̀ ṣe. sísítà mi Ṣọlá Tẹ̀lúwọ̀ Sunday Adébòmí captain sórí bọ́dà mi Sunday Adébòmí àwọn náà ń lọ fún ìdíje ipò gómìnà nípínlẹ̀ Èkìtì ní abẹ́ àsíá APC mo gbé sátẹ́gùn mo bá yín àná sí ẹ ni wọn àti ìfowó àmọ́ wọ́n máa fún mi lówó màá jẹ́ ògbọ́ àmọ́ màá gbé sókè fún wọn torí bọ́dà mi ni wọ́n. ọmọ lójú ti tú àṣírí báyìí sá so ẹ gbọ́dọ̀ mọ̀ wá kalẹ̀ máa bá yín ṣètò ká máa bá yín polówó ẹ̀ lórí ètò. ó di dandan ó mọ̀ pé adùn ṣe bí nǹkan tọ́lọ̀ bá mi dùn àbá lọ́wọ́ sí aṣòro ṣe bí nǹkan tọ́lọ̀ bá mi bá tí ò bá lọ́wọ́ sí ni ọlọ́run àmì ìdùn á ti lọ́wọ́ sí fún yín captain Sunday Adébòmí oníbàjẹ́ fún yín bàbá torí àwọn eléyìí tó bá ń dún àwọn àti òkè òkun wá wọ́n fẹ́ wá tún lè ṣe captain ni wọ́n ní US Army tàbí òye ọ ibẹ̀ náà ti rìtáyà wọ́n fẹ́ kó o do àǹkan tí wọ́n kó látòkè òkun yẹn káwọn náà kó wálé pé kí àwọn ará Èkìtì náà káwọn náà lè jẹ nínú ẹ̀. èmi gan fúnra mi bí ẹ̀gbọ́n mi gan bá dórí àga àléfà lọ ṣó mọ̀ pé èmi gan fúnra mi gan ọ̀dọ́ mi. àtijọ́ débẹ̀ ni. èmi gan ò lè gbàgbé rẹ̀. èmi àti ẹ ti jọ débẹ̀ nìyẹn ó ti ẹ̀mọ́ tí mo notice lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé kí ni àwọn nǹkan bí ọba bí ìjòyè bí péyàn fẹ́ jẹ honourable bí péyàn fẹ́ jẹ olóṣèlú ó ṣe jẹ́ pé ìlú òyìnbó ló ti ń kó wọn wá báyìí especially àwọn ọba. ni wọ́n ti ń wá àbí. àwọn ọba tó ń gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìlú òyìnbó ló ti ń wá bí Ọ̀yọ́ Ifẹ̀ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bí bàbá wa ìlú tẹ̀ wú ẹ̀bọ́ lọ́yìn máa ń pè wọ́n ná. kábíyèsí ọba Ìwó Olúwo of Ìwó Canada Olúwo of Ìwó ìlú Fẹ́mi lóyè Canada náà lọ ti wá àbàbá kọlẹ̀ tún sọ yìí sí bàbá wa àwọn náà tún lọ joyè náà ni lórí òṣèlú yìí náà. kó gbé wọn dépò ni ó mọ̀ pé ẹni tí tani tún pè padà ò yàwó. hello. Canada náà ló ti wá. bẹ́ẹ̀ni àmọ́. àmì àṣẹ ọ̀nà ìbọn Lámilékan ní lẹ́lẹ́kejì. ayé tí ó ń wò báyìí ó mà tó jẹ́ mẹ́ta àmọ́ kúrò nínú wọn lẹ́rẹ̀ ìmọ̀kùnrin kan tó wá sọ̀rọ̀. àmì àṣẹ Èdùmàrè. ẹ ṣe àdúpẹ́ sà. ọ̀nà ìbọn Lámilékan Balógun. ṣé ẹ gbọ́ mi bàbá. ẹ gbọ́ ni wọ́n ní abọ́ eégún lé wọ́n ní abọ́ òòṣà wọ́n ní abọ́ Olúbọ̀bọ̀ tí ní bòbá bá ẹnu ṣèbí torí kẹ́nu mọ́ bàá pa wá ni. bẹ́ẹ̀ ni àmì àṣẹ Èdùmàrè. obìnrin bá fojú kan ti dé ní fún lásọ rẹ̀ àtọmọdé àtàgbà tí wọ́n fi jọ wà péjọjà tó ń sábà wọjà. exactly. àṣẹ wa. pẹ̀lú àtàǹdì àkèrè kákèrè bá fò báyìí tó àtẹ̀dí yàrá jà. bẹ́ẹ̀ ni owó ò ní tán lọ́wọ́ wa. àṣẹ Èdùmàrè. àmì àṣẹ Èdùmàrè. ẹ ṣeun. ọ̀gá ńlá Cairo.
ìyàwó àtọmọ l'Amẹ́ríkà o ìyàwó àtọmọ náà ní Amẹ́ríkà rẹ bá ń gbọ́ ní ìsìnkú wọn. àwọn náà ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n gbọ́ yín ketekete. àmì èṣe Èdùmàrè àmì àṣẹ. àmì àṣẹ Èdùmàrè. ẹ ṣeun bàbá ẹ ní nìkan gbé sọnù bí ò ṣe bí ọmọ. ó dáa ẹ ṣeun. ọmọ lójú mo tẹ̀ wá fẹ́ fi opportunity kí n fi kí ìyá wa ìyá Obama wípé a kí wọn congratulations lórí ipò certificate tó ṣẹ̀ṣẹ̀ gbà Child Development Associate kò ní bàjẹ́ màmá gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere certificate tẹ́ gbà kí lẹ wí. mo ní wọ́n kàwé gboyè. àwọn kàwé gboyè rẹpẹtẹ kéèyàn fi àgbàlagbà ara kó fi kàwé kò yí sí o. wá wọn sọ báwọn mọ o màmá mi ṣàgbàlagbà o. wọn ṣàgbàlagbà. àyọ̀ǹgẹ̀ ni màmá o bó bá wojú màmá wà wọ́n pa àyọ̀ǹgẹ̀ ni màmá o màmá tó yẹ pé at 40 ni wọ́n tó ń sọ pé kìíní. màmá yìí ṣàgbàlagbà o. ó jẹ́ mọ̀ pé wọn kì í ṣe. kí ni màmá yìí ṣàgbàlagbà o. àwọn yìí ṣàgbàlagbà o. mo dàgbà mi ò sọ oge mọ́ owó ni ò sí lọ́wọ́ onítọ̀hún sọ́ọ̀mọ́ ni. a kí yín mà o ìfàtì ipò ńlá lẹ dé ọlọ́run ọba mi tó gbé yín gòkè àgbà kò ní gbé yín wálẹ̀ láyé. wàá fi ìwé náà wàá fi débi ire pẹ̀láṣẹ Èdùmàrè wàá fi ṣiṣẹ́ rẹ̀ pẹ̀láṣẹ Èdùmàrè wàá tún kà á wàá fi lọ́mọ lọ́wọ́ náà ọmọ náà kàwé yanjú náà. àmín mo lè tún ní ká fi opportunity yẹn náà ká tún fi kí àbúrò wa pàtàkì tó ṣe ọjọ́ ìbí lọ́sẹ̀ yìí tó jẹ́ èèyàn wa pàtàkì lórí ètò yìí bẹ́ẹ̀rẹ̀ Ọlákàlí Dàyàn Ṣínà mo rántí ẹ̀ nígbà prógráàmù mi mo tún kí lẹ́nìí náà happy birthday long life and prosperity. èmi náà fi àwa àti kí náà àfi àkókò yìí náà àfi kí ẹ̀mí rẹ̀ ó ṣọ̀pọ̀ ọdún láyé nínú owó nínú ọmọ àìkú bá lẹ́rọ ajé ti pè láṣẹ Ọlọ́run àwa ṣàdúrà fún pé tálẹ́ǹtì tọ́lọ̀ bá mi ìdùá fún èṣù ò ní ìgbà lọ́wọ́ rẹ̀. ìyálàjẹ mọ́tò ṣọwọ́n wà pẹ̀lú wa lórí ètò yìí wo má jẹ́ kí n dán spirit àwọn èèyàn náà mú bọ̀. ọ̀nàrẹ́bù Bàsásí Ọláréwájú Oníjogún ọlá láti ìlú Kàtá. brọ́dà mi Yẹmí ẹ̀mí ọlá mo kí yín. Afẹ́niṣọlá Adékọ̀yà Dáúdà àrìnàgó. Abdulkabir Kọ́lá ọmọ owó. Ṣẹ́gun Àdìgún. Abíọ́dún Razak IPP Multimedia Fáwọlé Sunday. Adémọ́lá Ẹlẹ́wùchì. Ọ̀làdàpọ̀ Ọládìméjì Déwálé. Sàlàkọ́ Samson Olúṣẹ́gun. Ọlágúnlé Olúwaṣeun fún mi. Ọlá Ògúnkọ̀yà Májẹ̀mú Amẹ́ríkà. Ó ga jù àwọn tiwa lẹ́gbẹ̀ẹ́ wa ń bí nìyẹn. àwọn tí a ń tòótọ́. bẹ́ẹ̀ni. Parí ṣókì gan wà lórí ètò pẹ̀lú mi kì í fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Balógun Adéwálé Àkànjí. Comfort Mílọ́lá Arẹ́gbẹ́ṣọlá. Àṣìmọ́lówó Tajudeen àwọn tí a ní Kàtá náà nìyẹn. Adétúnjí Rọ́mọkẹ́ Sarah àwọn tí a ní Cairo. Àkàndé Ọpẹ́yẹmí Olúwaṣògo. Wálé Adé. Princess Adédoyin Adéyẹmí. Ọ̀túnba Àwòfẹ́ Babalọ́lá Afọláyan. Àwọn bàbá wa náà ni àwọn lè fi wálẹ̀ gbà. àwọn bàbá wa nídìí tíátà wa nù bàbá. èmi àti wọn sọ̀rọ̀ oúnjẹ táwọn ṣàdúrà náà ni. ẹ ṣé bàbá kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣàdúrà fún wa àdúrà náà kó máa jẹ́ ti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ yìí náà pẹ̀lú àṣẹ. àmì Ọlọ́run. wọ́n fẹ́ sọ nǹkan kan wọ́n fẹ́ wí nǹkan kan. irọ́ ẹ̀gbọ́n mi kan ló wọlé tí mo rí báyìí pé jẹ́ wọ́n wọlé sórí ètò Ọ̀túnba Eskema Bifa Ọ̀túnba làwọn náà olóyè rẹpẹtẹ ni wọ́n láti ìlú Atlanta wọ́n ní we cite you from Atlanta kudos from 60s multimedia concept àwọn onítíátà wa nìyẹn tájọ́ ṣe Nollywood ní bíbáyìí. ó dáa ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé o ṣé kò ní Olúwatóyìn ẹ káàbọ̀ sórí ètò Gbóyèga Olúṣẹ́gun Ṣókọ̀yà. sísítà mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Babalẹ̀yẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò.
tó ètò tèmi àkànlò àgbàmìjì torí àròjọ mú solókùn àmọ́ dọ́ọ̀ spirit yìí kó wọ́n di pé DJ Murphy ní ìṣẹ́jú kan bá mi gbé ìpolówó product ẹ bá gbé sókè láàrin ìṣẹ́jú kan ìpolówó ANS mo fẹ́ kẹ́ bá mi gbé sókè láàrin ìṣẹ́jú kan kó tó di pé a lọ a kúrò lórí ètò ká mọ́ gbàgbé iṣẹ́ tí wọ́n bẹ̀ wá tí wọ́n ní ká jẹ́ àbọ̀ mọ́. bẹ́ẹ̀ni. ibi tí a ti ń jẹ òun kọ́ ni ibi tá a ti ń tà ibi tá a ti ń tà kọ́ ni ibi tá a ti ń jẹ kì í ṣe bí ọ̀rọ̀ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ àbọ̀ mọ́. àbí o wọ́n gbọ́dọ̀ bá wa gbé sókè ni o. ibi tí a bá ti fẹ́ ibi nǹkan tí à ń tà òun náà làwa ń jẹun òun bá gbé polówó ọjà sókè a bá gbé polówó ọjà sókè ibẹ̀ làwa ti rówó àbọ̀ mọ́ owó ni a sì fi jẹun DJ Murphy ẹ̀yin dà ó yẹ bá gbé sókè ìpolówó ANS àti AND tó ìyáàfẹ́ ẹni ọlá àkàdé ń bẹ lórí ètò pẹ̀lú mi ìgbà mi gan bí ò bá sí lórí ètò ọmọ ń wò mí ni pé wọ́n mọ́kùnrin Murphy ó yá máa gbé sókè. Automatic natural scrub, automatic natural scrub, ó máa ra dán ó máa ra jọlọ kòkòrò ojú àti tara gbogbo ẹ̀ ṣàlọ́ automatic natural scrub àtàwọn ilẹ̀. ṣe ara rẹ lóore nígbàkúgbà tí o bá ń pòǹgbẹ láti mú àwọ̀ rẹ jọ̀lọ̀ dùn wò lójú tí o sì fẹ́ kí wọ́n fi ọ́ yangàn nígboro pẹ̀lú lílo automatic natural scrub 2-in-1 tí a ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn èròjà bíi ṣúgà oyin ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí olóyìnbó ń pè ní organic product ajẹ́bíidé ògùn automatic natural scrub ni à ń lò láti fọ ìdọ̀tí tí ó ṣe pálapàla síni lára ìdọ̀tí ojú ìdọ̀tí ara acne spot pimples kí ibìkan pupa lára ẹni tàbí kí ibìkan dúdú tí wọ́n ń pè ní unbalanced skin tí ẹ bá lo automatic natural scrub ANS ara yín yóò máa jọ̀lọ̀ tí yóò sì máa dán bí ara ọmọ tuntun for quick result tí ẹ bá fẹ́ kí ó tètè ṣiṣẹ́ lára yín ẹ lò ó ní ẹ̀mẹ́ta lọ́sẹ̀ èkejì ajẹ́bíidé ògùn yìí ni automatic natural detoxifier à ń lo eléyìí láti ṣe àwọn nǹkan tàbí àwọn ìdọ̀tí tí kì í jẹ́ kí ìpara ó ṣiṣẹ́ lára ẹni tàbí àwọn ìdọ̀tí tí ìpara ṣe sí ni lára ẹ lo automatic natural detoxifier AND láti kojú àti láti ṣẹ́gun àwọn nǹkan wọ̀nyí ẹ kàn sí àwọn alágbàtà wa ní àwọn ìlú wọ̀nyí ní Manchester Kẹ̀kẹ́ United ní kẹ́ ẹ kàn sí Drogheda àti Dundalk ẹ jẹ́ kárí gbọ́ F&E ní kí ẹ wá lọ tó bá jẹ́ ní Kent Adéjọkẹ́ Ganilali ní kí ẹ lọ bá Birmingham Yeti Taiwo Dublin Lucan TY Odus ní London South East Àbíkẹ́ Àdé communication ní kí ẹ wá lọ tó bá jẹ́ ní USA Kẹ́fì ní kí ẹ kàn sí Dublin Princess Rally ní kí ẹ lọ bá ní Germany Fẹ́símàmà ní kí ẹ wá lọ Banking Shopping Center Alájà ló wà níbẹ̀ Acne Bosom Venture ní kí ẹ kàn sí tó bá jẹ́ ní New Cross South East 8 ní kí African Food Store ní kí ẹ wá lọ ní Dagenham Wigmen Culture by Angel ní Nàìjíríà John Abiodun tó wà ní 92 Igando Road Balógun bus stop Ìkọ̀tún Lagos tí ẹ̀yin náà bá fẹ́ jẹ́ alágbàtà wa káàkiri àgbáyé ẹ pè àwọn nọ́mbà yìí +44 77 99 88 6165 tàbí +44 77 22 59 2148 tàbí +44 20 86 179752 à ń ṣe automatic natural scrub 2-in-1 jáde ní UK láti ọwọ́ Utrecht Palo ní alágbàtà wọn ní UK ẹ lo automatic natural scrub 2-in-1 a ó rí wípé ó dára lára ó mára jọ̀lọ̀ ẹ ò ní rìgírẹ́tì. automatic natural scrub àtàwọn ilẹ̀. Yahweh, kumama Yahweh, kumama Yahweh. Ẹ káàbọ̀ padà láti yàrá àpolówó ọjà. Aṣọ òǹgbòrò pápápá bí àwọn bàbá àṣọ̀nà. Ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń dàpọ̀ mọ́ alóòrè tó ẹ ṣeun ó yẹ máa ṣe àìsíwọ̀ lóyún. Olúṣẹ́gun Bùsúyì Àdùnní Àdè ẹ ṣeun Fọláṣadé Akin Magalang Rolex Ayaba Nímàṣà Ọláọlá. Ọmọọba Àgbànà Abdulhamid Jùmọ̀kẹ́. Ṣèkóni Olúwatóyìn ẹ ṣeun.
èyí tá a mú aṣọ ètò lónìí èyí tó yàtọ̀ ni àmọ́ kó lè pé àwa lọ lórí ètò yìí náà a kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé pátápátá a tún kí gbogbo ẹ̀yọ́ ọmọ nàìjíríà pátápátá tẹ̀wà ní entertainment industry a kó ara fẹ́ra kù ti bàbá wa tó di olóògbé bàbá adébáyọ̀ fálétí náà bá mi ìdùà kó dẹlẹ̀ fún ẹni rẹ èèyàn rẹ àmì. bàbá dàgbà wọ́n ní bàbá kú at the age of 87 years. wow. 87 years bàbá náà dàgbà. Kọ́lọ́run kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó forí. Ọlọ́run tẹ́ wọn sáfẹ́ ó mọ̀ kò sí bí arúgbó ṣe dàgbà tó náà a kì í fẹ́ kí wọ́n lọ náà àmọ́ a ní choice tó ní nǹkan tọ́lọ́run bá mi ìdùn á ti kọ́ ni kọ́lọ́run bá mi jà kó jẹ́ kí ọdún jìnnà síra wọn. a kí gbogbo ọmọ nàìjíríà pátápátá àti gbogbo ẹgbẹ́ òṣèré pátápátá la kí kọ́lọ́run bá mi ìdùn à kó jẹ́ kí ikú kó kàkiri mọ́ wa lọ́wọ́ kọ́dún kó jìnnà sí ara wa. Àmín. Ọlámilékan Fìjàbí. Mistura kí la fẹ́ sọ náà kí ni nǹkan tó orí mú wá fún wa lónìí bó ṣe nǹkan bó ṣe jì. Ẹkú ti mọ̀ pé mi ò lè má rí nǹkan mú wá. Sáré ìná ń bẹ̀ ká. Àti ẹ̀sọ̀ kan nú ẹ̀ torí àsìkò tí ń lọ àṣì ní nǹkan púpọ̀ tá a fẹ́ ṣe. Ọmọkùnrin kan bàbá ni má tiẹ̀ pé ó bímọ ọdún 11. Ọmọ yìí wá jẹ́ ọmọ tó máa ń dààmú ẹ̀ púpọ̀. Ló bá tan ọmọ yìí lọ nú igbó lọ́jọ́ kan bó ṣe lọ gún lọ́bẹ nìyẹn. Kí ló dé ó dà kó ó ṣá ogun ọmọ bíbí inú ẹ̀. Lọ́sẹ̀ tó kọjá mo sọ pé kọ́lọ́run má jẹ́ ká fojú sunkún ọmọ kọ́lọ́run má jẹ́ ká fọwọ́ ara wa gbọ́mọ sí kọ́lọ́run má jẹ́ kí afọwọ́ ara wa ṣera wa. Eléyìí tó tún ṣẹlẹ̀ tí mo tún rí nínú ọ̀sẹ̀ yìí ni pé bàbá yìí mú ọmọ ẹ̀ ó ṣá ó ṣoríṣiríṣi ó wá rògbò ọmọ yẹn ti kú ẹ̀jẹ̀ púpọ̀ ń dà lára ọmọ yẹn bàbá bá lọ. Nígbà tó máa lọ tán ọmọ bá rọ́ kọ́lọ́kọ́lọ́ jáde nínú igbó ẹni ire ẹni ọlọ́run kan ló wá rọmọ yìí ló wá mú níbi tó ọmọ náà ò kú àbí ọmọ náà ò kú bàbá yẹn rògbò ọmọ yẹn ti kú ni ọmọ yìí wá lọ́kọ́lọ́kọ́lọ́ tó fi ó rá jáde kò ó rápálá jáde kò nù igbó ó rápálá nínú igbó yẹn good samaritan èèyàn bíi tèmi ló bá mú ọmọ yìí ló bá fà yọ. samaritan ṣé good samaritan wọ ni. good samaritan ni mí. anyway mọ̀jẹ̀ sọ̀rọ̀ sáàmù sọ̀rọ̀ rẹ lọ. lọ́ba mọ́mọ́ yìí lọ́ba gbé lọ sí hospital lọ́fẹ̀jọ́ ọkùnrin lọ́ fi sun ọlọ́pàá lọ́ ṣe gbogbo ẹ̀ ló ṣàdí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní treat ọmọ yẹn lọ́ gbé lọ sí ilé ìwòsàn lọ́jọ́ náà lọ. àwọn ọlọ́pàá wá mú ọmọkùnrin wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bí lẹ́jọ́ ó dá kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí ó ṣe mú ọmọ yìí tó ṣe lọ tó ẹ pa sínú igbó tó jọ ọmọ bíbí inú ẹ̀ ló bá ní favour lórúkọ ọmọ yìí nígbà tó ọmọ ń jẹ́ favour kí ló dé tó jẹ́ kí Ọlọ́run kó favour ẹ̀ ní látara ọmọ yìí tó jẹ́ kí Ọlọ́run gbàdúrà ẹ̀ ó látijọ́ tóun ti bí ọmọ yẹn ní ìbànújẹ́ ìkorò ti dé bálé ayé òun ó ní kò níyà ṣùgbọ́n ọmọ yìí máa ń sá kúrò nínú ilé ó máa ń sá kiri tóun bá sọ pé kó ṣe nǹkan. yóò tó bí ọmọ ọdún mélòó ṣé wọ́n sọ iye ọmọ ọdún rẹ̀. ọmọ ọdún 11. 11. ló wáá fẹ́ mu ló fẹ́ pa eléyìí ṣe mí ní káyéfì bá ní ó da èmi á gbé wá sí ọ̀dọ̀ ọmọ lójú o tó róhùn ní lọ́ọ̀yà jọ́ọ̀jì adájọ́ atọ́nì jẹ́nẹ́rà. èmi ni adájọ́ rẹ̀ àbí mo jẹ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀. ìwọ lágbẹjọ́rò tèmi torí ìwọ ni máa gbẹ́jọ́ wá bá. mi ìṣàgbẹjọ́rò rẹ̀. ó dà ẹ jẹ́ káwọn ìyá Obama àtàwọn tó wà lórí ètò kọjá gbẹjọ́rò wa ohun tí mo rí mú wá lọ́sẹ̀ yìí nìyí. èyí tó rí náà jẹ́ ìròyìn kàyéfì náà ni ìròyìn tó dà fún rú náà ni. tó dà fún rú ni. ìròyìn tó dà fún rú ni àmọ́ kí ni mo tiẹ̀ lè rí sọ sí bọ́ bá ń gbọ́ ọ̀rọ̀ náà gbẹnu tán ó kọ ha ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ìṣó òsì pálá. iyọ̀ ṣe é tu dànù. kò ṣe iyọ̀ náà ṣe é tu dànù bóyá káwò bóyá bàbá náà ṣé kìí sí bàbá náà bóyá ó ní nǹkan kan bóyá ó ní nǹkan kan lórí tí ń dààmú bàbá náà. bóyá ọ̀rọ̀ àwa mọ̀. béèyàn bá jìyà bó bá bí ọmọ tó fi tọ́ ọmọ títí di bíi ọmọ ọdún 11 bóò ní ó ṣe wá dédé mu tó ń ṣe ni ó lọ rè pa sí inú igbó. bẹ́ẹ̀ni. ìmọ̀ràn tẹ́mi kan tẹ̀fẹ́ fáwọn ọlọ́pàá gan ni pé bí wọ́n ṣe mú un eléyìí sọ̀rọ̀ pé kí wọ́n tì mọ́lé ń bẹ̀
káwọn kọ́ mú lọ sí ọgbà ilé ìwòsàn tí wọ́n ti kú àwọn tó ọpọlọ wọn ti dàrú. àwọn alárùn ọpọlọ ni kí ẹ kọ́ dàrú àbí òye ọ káwọn olùdó ẹnu sọ̀rọ̀. ìfun wọn ló dàrú. kí wọ́n mú un lọ síbẹ̀ káwọn kọ́ yẹ̀ wò náà káwọn wò bóyá ọgbádùn bọ́bá wa gbádùn o wọn lè tì mọ́lé àbí òye because torí èmi rò pé ojú lásán ni. oṣù abẹ́ẹ̀ ni ọmọ ṣe sọ pé kò ṣojú lásán nìyẹn lọ́yà bá ṣe máa ń sọ pé kò ṣojú lásán ni nílùú òyìnbó yìí ṣáwọn ọkọ bẹ́ẹ̀ yẹn ò kì í ṣẹlẹ̀ ni ṣé wọ́n ń lo oògùn lu òyìnbó ni àbọ̀ ń ṣe jùjù. tó máa dídì ókè ọmọbìnrin kan ni mo rí ní ọjọ́ kan nínú àwọn social media yìí náà ni ó ní kọ́kọ́ òun má fọwọ́ kan mọ́ òun ó dàgbé yóò wà tọkọ yẹn ti pínyà ó wá ní kó má fọwọ́ kan mọ́ òun kó má fọwọ́ kan mọ́ òun ni bàbá yẹn wá ní kí ló ṣẹlẹ̀ ṣe bọ́ mọ́ òun ni tó bá fọwọ́ kan kí ló fẹ́ ṣe sí wọ́n wà ń páàkì kan ni ló bá tún fọwọ́ kan ó ní tó bá tún fọwọ́ kan lẹ́lẹ́kejì wà nígbà tó máa ṣe pẹ́rẹ́ tí bàbá yẹn fọwọ́ kan mọ́ ẹ̀ báyìí lóbìnrin bá fa ìbọn yọ ó pa ó. ó dàbí fẹ́mi náà rí ọlọ́ba mi ìdùn àkóso wa ń bẹ̀ ni o Akérògùn Victor Mobọ́lájí Adéwálé ẹ káàbọ̀ sórí ètò Olúṣẹ́gun Bùsúyì Àyìndé Kàfáyàt Ẹwà Olúwa Ayọ̀ wà lédèmí Ìdòwú Ọlálẹ́kọ̀ọ́ márùn Ọ̀gíní Babátúndé Lẹ́kàn ẹ ṣé Abégúndé sí Babáwálé Daisy Jack ẹ̀ṣọ́ ẹ káàbọ̀ sórí ètò orú èèyàn bẹ́ẹ̀ ó dàbí pé àrùn ọpọlọ ni kì í ṣe lásán àbí òye ọ káwọn ìjọba kọ́mọ̀fẹ́ni náà bẹ́ẹ̀ lẹ̀ káwọn kọ́ lọ lè jẹ́ kó gba ìtọ́jú gidi wọ́n bá gbà tọ́jú tán bóyá wọ́n fẹ́ fìyà jẹ ni o ń bá wọ̀ ohun tí ó bá wù wọ́n ni wọ́n lè fi àmọ́ nǹkan tí mo rò pé ẹni wọ́n wá láàrùn ọpọlọ kì í rò pé nǹkan tó ń ṣe ò dáa kì í mọ̀ pé nǹkan tí òun ṣe ò dáa ìgbà tí wọ́n bá mú bàbá náà yóò kàn mọ́ tó kébékébé yóò mọ sọ̀rọ̀ kábàkàbà ní ọ̀dọ̀ wọn náà ni kò ní mọ nǹkan tí ó sọ. àyàbá ní màṣà ọlá ọlá tó ibi ó là ń lọ ní ọjọ́ tòní mò ń bọ̀ náà. wá ṣàlàyé mi ẹwà wo tó ló wá ṣe fún mi èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́ o. kí ni ẹ bá wa dá sí lọ́jọ́ tòní? kí la gbé wá sí ètò tẹ́ ẹ fẹ́ kẹ́yìn wa kẹ́ ẹ bá wa dá sí. ó tó di wípé ẹ bá wa dá sí ẹ kọ́kọ́ kọ nọ́mbà tó wà lójú ìwòran ẹ kọ́kọ́ kọ lẹ̀ náà. fún àǹfààní ẹ̀yin tó yẹ pé ẹ wà ní orí rédíò tẹ́ ẹ̀ ń gbọ́ wa tó jẹ́ díje mọ̀ fèwé lewé lọ́wọ́ fa. Sophia Ọládìran ẹ káàbọ̀ sórí ètò Isaac Adégbénró. Orí ọ̀rọ̀ táà ń sọ lẹ́ẹ̀kan ni pé àwọn tí ó ní tibítibí láàrẹ̀ wà ara àwọn kan tí wọ́n kówé wọnú stúdíò kí la fẹ́ sọ. jẹ́wéjẹgbò ni wọ́n nìyẹn. láàṣẹ pé yẹn ń jáwé jégbò. ọlọ́run bá mi dùn àkóso wa bẹ́ẹ̀ ni. tó Basira Sọ́nẹ́kà Umar rẹ̀ ṣe sísítà mi ṣàlàfíà lẹ́wà. nǹkan tá a fẹ́ sọ fún àǹfààní ẹ̀ tó jẹ́ pé orí rédíò lẹ ti ń gbọ́ wa ẹ̀ láǹfààní láti rí wa. nǹkan tá a fẹ́ sọ lónìí nǹkan tó pé ẹ bá wa dá sí ni. ẹ pè wá wọlé ẹ sì bá wa dá sí. bẹ́ẹ̀ bá lè pè wọlé ẹ̀yin ẹ táìpù sójú screen. Adéagbo Adéníyì brọ́dà mi láti Kàtá ẹ̀ káàbọ̀ sórí ètò. nọ́mbà tí ẹ fi pè wá wọlé ẹ kọ́kọ́ kọ nọ́mbà lẹ́nà kó tó di pé a kàn lu agbami ètò. ẹni tó ń pè mí ẹ mọ́ bínú ẹ mọ́ pèsè orí nọ́mbà tèmi gangan à ń lò lọ́wọ́ à á pe studio nọ́mbà tẹ́ ẹ máa pè sí nìsín ẹ tiẹ̀ kọ́kọ́ ní sùúrù náà kẹjẹ́ kẹ gbọ́n nǹkan tá a mú wá sórí àtẹ́gùn tá a fẹ́ kẹ ẹ bá wa dá sí. Mistura pe nọ́mbà látọ̀dọ̀ rẹ lọ́hùn. látọ̀dọ̀ mi ń bí ẹni bá fẹ́ pè wọlé jágara sórí ètò mi níbi tí mo wà yìí òun ni +1 6822 700 580 +1 6822 700 580. Send your power again. nọ́mbà tó wọ ọ̀dọ̀ mi níbí òun náà ni +44 20 35 19 76 11. mo fẹ́ kẹ́ ẹ kọ nọ́mbà yẹn lẹ̀
kọ́mọ̀ lọ di wípé nígbà tí a bá bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀mọ́ béèrè pé nọ́mbà wo là á pè yín sí. Prince Babatosi Akínsẹ̀yẹ káàbọ̀ sórí ètò. Ìyá Alájẹ àwa náà kí yín. Adé nìwọ́n ní Alájà Mistura cowboy cap yẹn ó bàdì gan. ó bẹ́ẹ̀ gan. Sọ́ni ó yá ní ẹ̀sọ́ ìyá ni àbí ọ̀wọ́n jẹ́. ó pọ̀ lọ́nà. Nọ́mbà tí ẹ fi pè wá wọlé sórí ètò +131 520 35498. Mo kàn ní kí n kọ́kọ́ pe eléyìí náà kẹ́lẹ́ mọ nọ́mbà tí ẹ pè wá sígbà tá a bá ju nǹkan tí ẹ fẹ́ bá wa dá sí tá a bá jù ú lẹ̀. +131 520 35498 ṣé ẹ ti kọ́? +168 22 700 580 +168 22 700 580. MC Bukky Ajiteru àwọn màmá Yorùbá ló làṣà nìyẹn ṣàlàáfíà lẹ́wà àwọn náà yìí fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan kò ní bàjẹ́ fún yín sísá mi ẹ kú gbádùn àkójọ méjì mẹ́ta. Balógun Mọ́tóyọ̀sẹ́ Ọlábísí. Náà kí ni mo ní kẹ́ ẹ bá wa dá sí kí lè a fẹ́ sọ lórí ètò yìí lónìí. sọ́n tó mú wá. Kí lè kó kẹ́ ẹ gbọ́ mi dáadáa. ó tún ti dé. Aláàárẹ̀ ó jẹ̀gbà nǹkan ó gbé nǹkan àánú. oníròyìn kàyééfì. Pẹ́pẹ́yẹ ó gbọ́mọ tán. Ìjọ mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó dàbí pé eégún fẹ́ jó. Aláṣọ kan ṣoṣo ó fẹ́ wòran òjò tún wá fẹ́ rọ̀ pẹ̀lú rẹ̀. Aláàárẹ̀ dẹ̀ fẹ́ jàgbá báyìí. Àbí òye ọ nǹkan fẹ́ gbé nǹkan àánú. Júlẹ̀ yàgbọ́. Àmọ́ nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí kì í ṣe ti ìjà a fẹ́ kí ẹnìkankan kó tèkì ọ̀rọ̀ ẹ̀ pásánà ìjọ torí Ọlọ́run. Yẹ́n kọ́kọ́ yànnàná rẹ̀ kọ́nsẹ̀pì tiwa lórí ètò ó ní wípé a sọ ọ̀rọ̀ kan a jọ gbàmọ́ra wa bí ẹni gbàgbá ọtí ẹ̀yin èèyàn wọ́n wàá bá wa dá sí ẹ̀ ń bá kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ ń tó bá rọ̀ǹgì ẹ̀ ń bá ráìtì ẹ̀ ń tó bá ṣe mistake ni ẹ̀ bá wa dá sí. Nígbà tẹ́ bá wa dá sí tán tẹ́ bá pè wá tá a bá dá sí tán bó bá wá di pé akásẹ̀ ètò ńlẹ̀ a wá sọ èrò ọkàn wa àti èrò ọkàn ti ẹnìkejì mi náà a fi ẹnu rẹ̀ a fi gún síbì kan kì í ṣe nípa ti ìjà kì í ṣe wípé a mọ nǹkan tí à ń sọ àmì ìta à ń sọ kì í ṣe pé a mọ nǹkan tí à ń sọ ẹ dákun torí Ọlọ́run ẹ mọ̀ tẹ́kì ọ̀rọ̀ wa pásánà ṣe ti gbọ́ amúlùdùn la pé ètò kí kájọ bára wa ṣe fàájì ká sọ àwọn ọ̀rọ̀ tó pé ó lè kọ́ra wa lọ́gbọ́n ẹnìkan kì í mọ̀ ọ́n ṣe àwa náà ò mọ̀ ọ́n ṣe bí ò sẹ́yìn náà aṣọ lẹ́ẹ̀kan pé kò lè sí àwa bí ò bá sí Ọlọ́run ọba ìdùà kò sí anybody káàkiri àgbáláyé nǹkan tí mo ní mo mú wá lónìí tí mo fẹ́ kẹ́ ẹ bá wa dá sí tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin olóye ẹ̀yin ọlọ́gbọ́n lórí bẹ́ẹ̀ ṣe máa ń sọ ọpọlọ kalẹ̀ lórí ètò yìí mo fẹ́ kẹ́ ẹ tún bá wa sọ kalẹ̀ lónìí nọ́mbà tí a pè tí ẹ fi pè wá wọlé òun náà ni a ti pè lẹ́ẹ̀kan yẹn àmọ́ màá pè é bí mo bá sọ nǹkan tí mo fẹ́ sọ tán torí ẹ̀yin tí ẹ pẹ́ bá wa lórí ètò yìí kí ni nǹkan tí mò ń sọ òun ni wípé mo lọ rè kí ọ̀rẹ́ mi kan náà ni bí mo ṣe lálálẹ́. ibi tẹ́tí mo pọ́nkẹrẹ yín àti sọ̀bọ̀ tó ń káàkiri ó tún ti lọ́kọ̀ rẹ̀. tó tún ti bẹ̀rẹ̀ àbí. ẹ̀mí gbọ́ lọ mọ̀ ń gbọ́. ìgbà tó dé ìgbà káàbọ̀ tó délé ni mo mọ̀ pé pẹ̀lú káàbọ̀ tó délò ní wàhálà lọ fẹ́ fà. wàhálà ni. ènì dán lóhùn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹjọ́ ṣe sign language nǹkan tí wọ́n ń sọ ní Alhaji Mistura ń ṣe yẹ ìyá mi sí ìyálájé ẹbí Mistura o ọ̀rọ̀ rẹ̀ ò yé mi mọ́ fa wàláì ọ̀rọ̀ rẹ̀ ò yé mi mọ́ o. bẹ́ẹ̀ni ṣe pé wá gbà yẹn nìyẹn. tẹ́rí ìgbà tó ti dé cowboy ilé oníṣẹ́ àwọn ìṣesí rẹ̀ yàtọ̀ gan gidi. ó wà abnormal àbí. àbí tẹ́ni tó mú pọ́nkiri àbí kílẹ̀ pé lẹ́ẹ̀kan yẹn. ilé ayé ó mọ̀ ń gúnlẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ìyálájé mọ̀ bínú sí i. ó mọ̀ ń gúnlẹ̀ kọ̀ọ̀kan owó ẹ̀yẹ ìfẹ́ olúwa ọlọ́run tọba ẹ̀ṣẹ̀ káàbọ̀ Festus òjì tó bá wá kò jẹ́ àdásí. ọlọ́ọ̀lù pápì kútè yìí kí ni mò ń sọ lọ pé lálálẹ́ sátọ̀dẹ̀ èmi lọ máa ń kí àwọn tèmi àtàwọn ọ̀rẹ́ mi gbogbo alájọ máa ń ṣe fàájì papọ̀ nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé mọ̀ mú yòó èwo ni ń tọ́ wá ṣe ìjọ kí. àwọn tí mò náà ni. èyí tí mò ń sọ ni mo ní o gbọ́ àbí èwo ni. fàájì yẹn ni mo mú. mo mọ̀ pé òun náà ló mú. nǹkan tí mò ń sọ lọ ni wípé ńgbà tí ọ̀rọ̀ wá débi ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ló wá ń sọ wípé nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé kọ́lọ̀ má járí nǹkan burúkú
àmín. ẹ ṣàmì àdúrà lọ́ba ní ilé tí àwọn ń gbé ilé táwọn ń gbé ó ní láńlọ́ọ̀dù ní káwọn kó kúrò nù ilé kí ló fà á kí ló ṣẹlẹ̀ ó ní láńlọ́ọ̀dù ń kọ̀ǹpilé pé àwọn ọmọ wọn máa ń balẹ̀ jẹ́ àwọn ọmọ máa ń pariwo wọn máa ń ṣoríṣiríṣi ó ní èkejì ó ní owó ilé táwọn tó yẹ káwọn san gan bísínẹ́sì ò lọ déédéé bó ṣe yẹ kó ṣe lọ àbí òye ọ àwọn tó tí bísínẹ́sì ò bá sì ti lọ déédéé bó ṣe yẹ kó ṣe lọ á dàbí pé ọwọ́ méjì tó yẹ kó mọ ṣiṣẹ́ ọwọ́ kan ni ó mọ ṣiṣẹ́ ọwọ́ kan tó sì ń ṣiṣẹ́ yìí òun ni wọ́n fi ń tọ́jú àwọn ọmọ táwọn náà sì fi ń jẹun sẹ́nu ara wọn ọwọ́ alọ́kọ́ díẹ̀ débi tó wọ́n jẹ owó ilé oṣù díẹ̀ nígbà tí lálọ́dọ̀ òkùnkùn wa parí gbogbo rẹ̀ fáínálì ló bá ní kí wọ́n kúkú jáde nínú ilé. ṣé àwọn tí wọ́n ti rí owó tí wọ́n fi sanwó ilé òun ni wọ́n wà tún rí owó tí wọ́n fi lọ gba ilé ibòmíì kọ́ wá máa wo nǹkan tó wá ṣẹlẹ̀ ìyàwó rẹ̀ bá pè pé ọkọ mi olówó orí mi ọ̀dà bí èèyàn bá ká ẹni tiẹ̀ ọlọ́run ọba á dẹ̀ tẹ́ tiẹ̀ bó ṣe ń wo òun yìí o òun alára tó ń sọ̀rọ̀ yìí òun ti kọ́lé síbì kan jákò gbogbo ẹrù wa pátápátá kádẹ́mù ká sì mọ̀ lọ sí ilé ibi tí òun ti kọ́ ẹ̀ ọ̀rẹ́ mi wá ní oru kí là ń sọ kí ni nǹkan tó ń sọ àkọ́kọ́ ọ̀ sọ fún mi pé ọkọ́lé tó fi ralẹ̀ tí wọ́n fi bọ́ ọkọ ó gbé dé lintel àbí kí ni wọ́n máa ń pè ó tún fi kanlé ó fi rẹ́ tó fi kùn tí ó gbẹ fi ṣe kété lóṣìṣì kò sọ fọ́kọ ẹ̀ kọ fún mi ó wá ṣe pamọ́ ó wá ní kẹ́mi alára sìn kí n wá kó báàgì mi kí n kẹ́rù mi kí n wá mọ́ bọ́ lọ sílé ń bẹ̀ ó ní òun gangan ó kira rẹ̀ lọ rẹpẹtẹ bí nǹkan mi pé òun ọmọ láwọn ọmọ òkìkí nìkan ọmọ ọ̀dọ́gbọ̀n ọmọ ọdógún òun ò ní láéláé tẹ̀lé obìnrin lọ sílé kóun wá lọ máa gbé ilé ibi tí ìyàwó nǹkan ó ní kò pọ̀ síbò ó sì mọ̀ pé èmi náà ní mo ń fi ọ̀rọ̀ lọ̀jù àbí òyọ Victoria Adébáyọ̀ Adéyẹmọ wọ́n ní I will never follow her Sunday Adéwùsì nígbà tí èmi náà ó ṣàwọn gẹ́gẹ́ bí èmi náà ṣe máa ń ṣe tó yẹ pé èmi pẹ̀lú ọpọlọ tó lẹ́wà fi máa ń gbé ètò kalẹ̀ láti máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ mo ní láéláé èmi ò ní lọ ò bó bá jẹ́ mi o àbí òye ọ àwọn kan ní kó lọ àwọn kan ní kò ní lọ kò gbọ́dọ̀ lọ èmi gẹ́gẹ́ bí mo ní èmi ò ní lọ láńlọ́ọ̀dù ìbá sọ wípé kákó jáde léni bó ṣe pé yóò mọ sun orí bíríìjì ni àbí yóò mọ sun abẹ́ bíríìjì àbí yóò wá bìkan sùn ni o kò ní lọ láíláí torí kì í ṣe nǹkan tó bójú mu wá ní kó jẹ́ dórí ètò lónìí. ó ti mẹ́ni tó bọ̀ wá bá. wèrè àti àwọn èèyàn ẹ̀ gbọ́ wèrè ó ní ẹ̀ bá wa dá sí kí ni ìrọ̀ kan tiẹ̀ náà kan kó tiẹ̀ tó di pé àwọn èèyàn bá wa dá sí. ọmọ lójú Olódùmarè o mo tún dé bí mo ṣe ń dé mo tún ní kí n pè ọ́ lẹ́lẹ́ǹkejì o gbogbo ibikíbi tó o bá wà kó o máa jẹ́ mi ọmọ lójú Olódùmarè o. káàbọ̀ mo ń dán lóhùn àbí wo lórí kíkọ. ẹ ṣe jàre gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ètò yìí látòrí Facebook ní lórí Instagram ní orí ètò amúlùdún náà la ṣe wà ní my sweet 97.5 FM ọmọlójú tó bá fi ọ̀rọ̀ lò ẹ́ kí ló dé tó jẹ́ pé kò kí n ṣe sáìdì ibi tèmi bá wà ní wo máa ń wà. tẹ́yì tí mo wí ò dáa ni. báwo ló ṣe máa sọ pé òní àwọn ọkùnrin máa ní kinní yìí o ìgbéraga ló ń pè. eléyìí ṣe ìgbéraga. ìgbéraga ní síwájú ìparun ọmọlójú. kì í ṣe ìgbéraga. nítorí pé ìyàwó ẹ̀ ló kọ́lé òun ni wọ́n ṣe ń bínú ẹ̀ tí ìyàwó ẹ̀ bá ṣoríire gbogbo fámìlì ti ṣoríire nìyẹn kárí ìyàwó yẹn kọ́lé lẹ́yìn ìsìn tí ò wá jẹ́ kọ́kọ́ yẹn mọ̀ ń pa ẹ̀ tí ò padà sọ fún tó wá jẹ́ pé ìyàwó dédé kókó ilé ó kọ́ dédé kó lọ sí ilé yẹn ó ti yàtọ̀ bó ilé òfin fi ṣe surprise fọkọ ẹ̀ ní kí ló dé yẹn ọkùnrin òkè appreciate surprise mọ́. mo gbọ́ iye ilé ò kì í ṣe surprise kì í ṣe surprise kankan lóye ó jẹ́ kò yẹ kó jẹ́ surprise orú bí ó ṣe ralẹ̀ tó kọ́lé òun bá gba lórí ilẹ̀ ńkọ́ ká ní pé ṣe ni wọ́n gba àbí orúgbà tó fẹ́ bẹ̀rẹ̀ ilẹ̀ òun àwọn ọmọ onílẹ̀ ọ̀sán àwọn bọ́sẹ̀ máa ń ṣe
ká ní ilẹ̀ tó ẹ̀ tán ti tà fẹ́ nìkan tó wá padà tà fún wọ́n wá gba yóò wá mọ sunkún bọ̀ wálé àbí yóò wá mọ kárí lọ́sẹ̀ bó tó ń kárí jọ kò ní lè sọ ó lè fa àìsàn ó lè fa nǹkan míì sí lára. kí ló dé tó ṣe rò kóbìnrin nìkan ló máa ń gbá. torí pé ó ní lọ́ọ̀kì tí wọ́n bá kọ́lé náà tán tó kọ́lé náà tán àti wípé orú obìnrin náà bẹ obìnrin tó ṣe nǹkan mẹ́rin gan kì í ṣe obìnrin tó yẹ kéèyàn trust ó lè ṣe nǹkan míì lẹ́yìn èèyàn téèyàn ò ní mọ̀. kí ló dé tó ṣe rò kóbìnrin nìkan ló máa ń gbá ṣé wọn kì í gbá ọkùnrin ni. sọ ìfẹ́ ẹ̀yin obìnrin ẹ tètè máa ń jura lẹ̀ ẹ tètè máa ń sọwọ́ lẹ̀. àti strong yìí sìn àti ní strength. èmi kéèyàn kan ó tó gbá mi mo ṣe wà ẹ́ ẹ̀yin obìnrin ẹ tètè máa ń sọra lẹ̀ èyí tó ṣe ò dáa èmi sì sọ fún. ó jẹ́ ṣọ́ra ẹ̀ káwọn tó ń gbáyàn káwọn Evans má wàá mú ẹ. nítorí pé nọ́mbà tí ẹ fi wá wọlé sórí ètò yìí kí lè rọ ọkàn yín kí lẹ́yìn rí sí ẹ bá wa dá sí. nọ́mbà tí ẹ fi wá wọlé sórí ètò yìí +442035197611 sórí ti lọ rẹpẹtẹ lójú screen bíi a appreciate bẹ́ẹ̀ bá lè pè wá wọlé ẹjọ́ torí ó ṣeé ṣe ká mọ̀ lè rí gbogbo rẹ̀ kà àmọ́ bẹ́ẹ̀ bá pè wá wọlé ẹ lè sọ̀rọ̀ ẹ lè sọ títọ́ kan yín ààrẹ Babagúnwà Maruf wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ pè wá wọlé nọ́mbà tí ẹ fi pè +442035197611 ẹ tún lè pè sórí +4475598873 ẹ tún lè pè +13152035498 ó yá pé títọ̀dọ̀ rẹ. ẹni tó bá máa pè wá sórí nọ́mbà títọ̀dọ̀ mi +16822700580 +16822700580 jágere báyìí ló máa wọnú stúdíò mi lọ. nǹkan tí a sọ nǹkan tá a sọ kí nìkan tí ẹ̀rí sọ sí ní ti tèmi alára mo ní kì í ṣe nǹkan tó dáa Mistura ó ní nǹkan tó dáa ni. kò sí tó wà bẹ́ẹ̀ kò sí tó wà bẹ́ẹ̀ ọmọ lójú. kí ni. tó dàbí fọ́ọ̀nù ti dún bí o. ṣé wọ́n pè wọlé ọyá bá ń gbé mbẹ̀. wọ́n pè wọlé hello. hello Mistura. yes sir ẹ ká sàn o. ẹ kú ètò. yes sir. kí lẹ rí sọ sí. ọba àdìdàpọ̀ àgbà náà ni o. ẹ ṣe sà àgbà náà àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí lẹ rí sọ sí ohun tá a sọ jáde yẹn sà. èmi bẹ̀rù pé ẹ̀yin máa ń wà ní opposite side. wọ́n bá béèrè lọ́wọ́ àwọn obìnrin gan kó bá sọ ọkùnrin gan. wọ́n bá béèrè ìbéèrè yìí lọ́wọ́ àwọn obìnrin tó ń wò wá torí mo rí kọ́mẹ́ǹtì àwọn obìnrin. out of 100 àwọn obìnrin 80% ìgòlè kọkùnrin yẹn mọ̀ lọ. so ìgbà tó jẹ́ pé ọ̀kan náà ni wọ́n kò sí reason fún obìnrin yẹn gbà tó ra láti má jẹ́ kí ọkọ ẹ̀ kó mọ́. ẹ ṣe o jàre brọ́dà mi. òótọ́ ta bá mọ̀ pé ìyà ń jẹ wọ́n lóòótọ́ wọ́n sì ti lé wọn jáde lé. èèyàn wá nítorí ìyẹn náà torí pé à ń jẹ màálù ká wá máa pe màálù ní bọ̀dà. àwọn ẹ̀gbin kan wà tí èèyàn ò yẹ kéèyàn tó yẹ kéèyàn kọ̀. ṣùgbọ́n mọ̀ pé àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé àwọn náà máa ń kọ́lé tán kì í sọ fún àwọn tọkọ̀ máa náà fẹ́ fi ṣe surprise ìyẹn wá ń kọ́. ọkùnrin máa ń ṣe surprise fún obìnrin. ọkùnrin ló ní surprise thank you. àwọn obìnrin máa ń sábà believe pé kí wọ́n ra nǹkan fáwọn. ṣùgbọ́n ẹ kì í sábà ṣe surprise fún wa. àwa la máa ń sábà ra nǹkan fún ìyàwó wa. ẹ sábà ṣe surprise fún wa. ṣùgbọ́n eléyìí ò ti kó ṣe surprise fún un. ṣe àpò ìgbà kan tó níṣòro ló tó sọ̀rọ̀ jáde. bẹ́ẹ̀ni. ẹ̀dìgẹ́ kájẹ́ pé bóyá ìgbà tó tiẹ̀ wá kọ tán jọ ló wá sọ pé tọ̀ òun ra kíní fún ẹrù ọkọ mi. ẹ̀yin náà lè ṣe surprise fún wa náà bí kíkẹ́ lọ ra nǹkan wá fún wa ní ìtàkẹ́ ẹ̀dì fún wa a máa gbà á ẹ̀dì ẹ̀dọ̀ tí mo sọ surprise nìyẹn ṣùgbọ́n eléyìí wọ́n níṣòro ló ti sọ pé àwọn alternative ẹ̀dì ẹ̀dọ̀ tí mo sọ káyẹ́ fún wọn níṣòro yẹn definitely kò rẹ́jà àtẹ̀síjẹ́ kọ̀ọ̀kan yẹn mọ̀ pa ẹ̀ rárá. lọ́wọ́ kan báyìí ṣá opposite side ni mo wà lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni ìwọ gan mọ̀ fúnra rẹ̀. ẹ jẹ́ ká tún gbọ́ kẹ́lòmíì tún sọ. ẹ ṣeun ìyá ayọ́mọ́ bá àgbà àgbà kò ní bàjẹ́ fún yín yẹ́ gbé mísíkì yẹn sókè náà. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ẹ ṣe
ṣe sísítà mi Folúkẹ́ Yusuf ẹ̀yin lójú bàbá God ẹ káàbọ̀ sórí ètò ó fẹ́ pẹ́ yín díẹ̀ ṣàlàfíà lẹ́jí ẹ kọ́mẹ̀ntì àwọn èèyàn wà ń bì iná àmọ́ tẹ bá pè wá wọlé inú wa ó dùn púpọ̀ torí ẹ ráyè express ẹ ráyè ṣàlàyé ara yín dáadáa Jubril jẹ́ olúgbòde wọ́n ní that is not fair. Ọláṣadé Fọlárin ó ní ó lágbára o àfi sùúrù. àfi sùúrù. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. One, it takes the grace of God before the husband can follow him to the house because it's really shocking for the man at the particular point of time. Ó gbèrò tó ń gbọ́ Sister Fọláṣadé Fọlárin obìnrin ni wọ́n o. Victoria Adébáyọ̀ Adéyẹmọ wọ́n ní but ma she made a mistake not to tell her husband for everything. Wọ́n ló ṣe mistake pé kò sọ fún ọkọ rẹ̀ tẹ́lẹ̀. Basira Ṣónẹ́kàn Umaru wọ́n ní. ẹ̀ka kọ́kọ́ láyà sílẹ̀ ká má joyè agbọ́tẹ̀kù wípẹ́yẹ. Wọ́n ní he should follow his wife. Of course, what she did is wrong for not telling him, but this is their house. He needs to move with his wife. Omelu Sọjí, Ayọ̀mídé Isaac Olúwatóbi onílùdí Abọ́sẹ̀dé Adédìjé, Alógẹ́sà Adédọ̀tun. Victoria Adébáyọ̀ Adéyẹmọ wọ́n ní a lot of things that man can do for us. No. Ọlábílẹ̀ kan fìgbà bí ṣe làwọn tiẹ̀ ń jó lọ. Folúkẹ́ Yusuf ẹ̀yìn lójú àgọ́dù wọ́n ní ẹ kó ètò ẹ̀yìn tèmi Ọlọ́run á máa fún yín ṣe àmì àṣẹ ìdùnnú. àmín. Gbogbo Ọlámújìdá àti Ọmọbọ́lá ńlé. Mo ráwọn tèmi ní orí Instagram náà Olúfẹ́mi 2017 wọ́n ní happy Sunday ẹ kú ètò Ọlátòun àwọn rẹ́rìn bí Josie Lados wọ́n ní keep it up nice program Adéyínká Àbíkẹ́ wọ́n ní men please appreciate your woman Lawal 5061 àwọn náà ní well done ma Falẹ̀ Olómi 1 àwa nu Ṣéun Akérèdọ́lù wọ́n ní mama ẹ ṣé Grace Lọ́lá wọ́n ní well done ẹ ṣé àdúpẹ́ Mobọ́lájí Sunday àwọn náà ní happy Sunday we love you thank you so much for joining us on this program today amúlùdú. Ààrẹ bàbá mú àmàrú wọ́n ní láyé mi ò ní wọlé yẹn láyé. Kí ló dé tọkùnrin ò ṣe láìkì kó bí ní surprise wọn. Ó lè jẹ́ kí surprise mọ́ gbọ́ sórí ohun tó tọ́ òun la mọ̀ tó tọ́ òun ló yẹ ká ṣe. Wọ́n ní pé olùrànlọ́wọ́ la jọ jẹ́ fúnra wa tó bá jẹ́ pé ìyàwó yẹn wò pé jẹ́ kí rọra máa kọ́lé sẹ́gbẹ̀ẹ́ kan kí n lè fi ran ọkọ mi lọ́wọ́ tó bá ti dìgbà kan máa sọ fún kí ló dé tó jẹ́ pọ́kùnrin ló lè ṣe bí wà níjọ ni wá wáyé tó ṣe jẹ́ pé ọkùnrin nìkan ló gbọ́dọ̀ surprise ìyàwó ẹ̀ tí ìyàwó lè surprise ọkọ. Lóòótọ́ tó bá di situation tí ọkọ yẹn lọ fẹ́ yàwó síta ṣé máa sọ fún ìyàwó ẹ̀ kò ṣe pé fi surprise ẹ̀ nígbà tí ìyàwó bá lóyún wálé ni. pé kìíní tó sọ jẹ́ ìgbọ́. ọkọ fi surprise ìyàwó ẹ̀ ni pé ìgbà táwọn ẹbí bá jókòó tó. ẹ̀wọ̀n tó dọ́rọ̀ lọ fà tó bí Ọlọ́run ẹ̀wọ̀n tó dọ́rọ̀ lọ ṣé o surprise ni àwa wí. surprise náà ni. ẹ̀wọ̀n gbọ́ mi sọ́dọ̀ tó bí Ọlọ́run ṣé o surprise. ìyàwó ẹ̀ máa wò báyìí ìyàwó bá ní ìwọ ọmọkùnrin yóò surprise mi ò expect pé nǹkan tó yóò expect ló jẹ́ surprise. àwọn Victoria Ọláni wọ́n ní èyí tí ọmọbìnrin ṣe ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n ó lè foríjì wọ́n ní ó lè foríjì kí ni ètò yìí dálé lórí olóòtú ẹ̀ka tí fún ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí Alájà Folúkẹ́ Yusuf ẹ̀yìn lójú bàbá God ẹ mọ̀ gbọ́ wa dáadáa o ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò màá sáré sọ nǹkan tí mò ń sọ ní ìsìn ó ní wípé ọ̀rẹ́ mi kan ló wà tó jẹ́ wípé lálọ́dù rẹ̀ lè jáde nínú ilé wọ́n ní kọ́kọ́ jáde nínú ilé látàrí wípé nǹkan sáfẹ́rẹ́ díẹ̀ wọn tètè rí owó ilé san àti wípé nígbà tí ó rí bẹ́ẹ̀ tó ti ní kọ́kọ́ jáde kó nínú ilé tí ò sí nǹkan tí wọ́n lè ṣe sí níyàwó rẹ̀ wà tó pé olówó orí mi ilé kan wà tó mo ti kọ́ síbì kan o àmọ́ ò mọ̀ sí yá kẹrù wa ká mọ̀ kó lọ síbẹ̀ ọkọ bá kágírí wípé òun ò ní lọ àwọn èèyàn wá ń pàrọwà sí pé kó lọ ó wá bà wá wípé ọmọlójódùmarè ṣé kò ń lọ àbí kò má lọ èmi wá sọ ń tèmi mo ní abó ló ṣe lọ nígbà tí ìyàwó rẹ fi kọ́lé tí ò sọ fún ọ tó fi ralẹ̀ kò sọ fún ọ
ó lèmi àti Mistura tá a jọ ń ṣàríyànjiyàn lé lórí ní ìsìn tá a fẹ́ kẹ́ bá wa dá sí. Ṣé bàbá ṣàyìn ni kí lẹ̀ ṣe? Ṣé ẹ tẹ̀lé ìyàwó yín ni àbí ẹ ní lọ? Mistura ní kò sí nǹkan tó burú ń bẹ̀, èmi sì mú pé nǹkan tó burú ń bẹ̀ ni. Nọ́mbà tí ẹ fi pè wá wọlé sórí ètò yìí +44 20 35 19 7611 +44 7555 988 739 tàbí +131 520 35498. Máa ń pè lọ́dọ̀ rẹ Mistura. Lọ́dọ̀ mi bí tẹ́ bá máa pè wá wọlé +1 6822 700 580 +1 6822 700 580. Torí ọ̀rọ̀ ìfẹ́ lè kú, ọ̀rọ̀ ìfẹ́ lè jù, ìfẹ́ lè jù ojú gbogbo lọ. Sọ̀rọ̀ pé orí obìnrin náà dínú gan gidi, orí obìnrin tó ṣe nǹkan báyìí náà dínú. A jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ tó ti ṣe tí ò sọ fọ́kọ rẹ̀. Bó wá di tọ́rọ̀ wá dójú rẹ̀ tán, ọ̀rọ̀ wá di kékeré tó kí nǹkan kan ó ṣẹlẹ̀. Yóò ẹ̀ṣẹ̀ wá tún wá mọ̀ sọ pé nǹkan kan báyìí wà. A jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbẹ̀ tó sì gbé pamọ́ sí kọ̀rọ̀. Ìwọ wá ní nǹkan tó dáa ni. Ó dáa tó bá jẹ́ àwọn ọkùnrin tí ò dàǹgájí akọ ìyá ló máa jẹ́ pa. Nígbà tá pé kò níṣẹ́, kò lówó, kò lábọ̀, obìnrin ló ń kó kiri, ìyàwó ètò wájàjà kọ́lé nítorí tó wà bẹ́ẹ̀ ni ṣé mo sọ fún ọ tó yẹn? Èmi kò sọ ni o. Èmi kò sọ ni o. Èmi ò sọ fún ọ kò lówó, èmi ò sọ fún ọ tó owó kóbìnrin káàkiri, èmi ò sọ mọ̀mọ́ gbé ọ̀rọ̀ lọ síbò mi mọ̀ bàbá ti ń jiyàn. Bàbá ń sọ̀rọ̀ lórí ètò mọ̀mọ́ gbọ́rọ̀ sí nǹkan mi. Mi ìgbọ́rọ̀ lọ síbò mi. Mọ̀mọ́ gbọ́rọ̀ lọ. Àwọn nǹkan tó lè so pọ̀ mọ́ ni mò ń sọ. Kí làwọn nǹkan tó lè so pọ̀ mọ́? Àwọn yún ò so pọ̀ mọ́. Tá ń sọ yẹn fún ọ. Nǹkan tí mo sọ ni wípé nǹkan sáfẹ́rẹ́ díẹ̀ fún wọn. Ọwọ́ mo pé ẹnìkan. Àwọn tí nǹkan sáfẹ́rẹ́ díẹ̀ fún tíyàwó rẹ̀ ti rọra kọ́lé sẹ́gbẹ́ kan. Ọkọ olówó tó bá fi lọ gbalé mi o, ìyá ló máa jẹ́ pa tí ò bá tẹ̀lé ìyàwó ẹ̀ lọ. Yóò sì wá tẹ̀lé ìyàwó tó kọ́lé tí ò sọ nǹkan kan. Surprise ni. Surprise kí ni? Surprise rèé wo nu. Ẹ̀yin ọkùnrin ẹ kápálẹ̀, ìgbéraga ní síwájú ìparun. Ẹ kápálẹ̀. Mo gbọ́ brother Akikuye wọ́n ní no trust in that marriage. What kind of job she's doing, of which the husband did not know about her income? Or is she a member of Evans the kidnapping? Yìí ṣe èmi lọ sọ bẹ́ẹ̀ o, brother Akikuye ló sọ bẹ́ẹ̀. Ọmọládé Ibrahim wọ́n ní surprise indeed, ṣé òun gbọ́ àwọn obìnrin ní sọ̀rọ̀ yìí o, wọ́n ní surprise indeed. Victoria Adébáyọ̀ Adéyẹmọ àwọn tiẹ̀ tún wá mú ẹnu ọ̀rọ̀ wọn tún wá. Kí ló ṣe ẹ̀rọ wa tí ò wọlé lónìí àbí nǹkan kan tó ti ṣẹlẹ̀ sí ni? Ẹ gbìyànjú láti tò wá wọlé náà ká wò bó ṣe rí. Ó dàbí pé wọ́n ń gbìyànjú láti pè bíi pé ojú ọ̀nà ò já geere. Ọ̀dà ẹ pé tọ̀dọ̀ Mistura nábẹ́lẹ̀ yóò bá wọlé. Tọ̀dọ̀ Mistura +168 22 700 580. Ẹ jẹ́ ká mọ èrò ọkàn tí yín náà kó tó pa kó lórí ètò. Ìṣẹ́jú díẹ̀ ló kù fún wa lórí ètò yìí. Tí a fi gbéra sọ lórí ètò yìí. Ìṣẹ́jú díẹ̀ ló kù fún wa. Mo gbọ́ nǹkan tí Victoria Adébáyọ̀ Adéyẹmọ sọ. When they should sell the house and build another one together. Tó ń gbọ́ bí àwọn èèyàn ṣe ń sọ ọpọlọ. Lọ́jọ́ wo lọ tó fẹ́ rí kọ́? Èlò ni wọ́n fi ń kọ́lé. Bó bá ti wà lẹ̀ ìṣẹ́jú mélòó ni wọ́n fẹ́ fi kọ́lé. Èlò lọ́fẹ́ tà yẹn tó fẹ́ fi rí kọ́ mi. Ìṣẹ́jú mélòó ni wọ́n? Ìṣẹ́jú mélòó ni? Ṣebí bí wọ́n bá tàyàn ilé tán ti kọ́ tán ọmọ wọn ju ilé tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ rárá. Ọmọ lójú jẹ́ ìsọ kínní kan fún ẹ tí ó bá sáfẹ́rẹ́ díẹ̀ fún yàn kò sí nǹkan téèyàn ò ní lè ṣe yàn wà desperate níwọ̀n tó ti lé kú òun lè ṣe fẹ́ máa kó lọ sílé fámìlì káàkiri ni pẹ̀lú ọlọ́mọ bíi mẹ́ta ọlọ́mọ bíi mẹ́rin ó fẹ́ máa sá kiri lọ bá fámìlì káàkiri is not right. Mọ̀ọ́dọ́ kì í ṣe nǹkan tí ó bójúmu ní tí ọ̀dà ò dáa lọ́ni mo fẹ́ sọ fún ọ. just because ìyàwó yẹn ò sọ fún ẹ ṣé ọ̀yẹ̀ ò kí ń dáríjì yàn ni. Ilé tí ò sọ ṣèbọ́kọ àti ìyàwó ni wọ́n ṣèbọ́n jọ bẹ̀rẹ̀ ni. nǹkan tó kọ́ ń ṣe síta náà tóun náà sọ fún ìyàwó ńkọ́. Bí kí ni? Bí kó fẹ́yàwó mi síta. Bí kí ni? Bí kó fún yàn lóyún. Bí kí ni? Bí kó lọ gbalẹ́ fóbìnrin mi síta. Mo gbọ́ bí ṣe orí ọlá ọ̀dà wọn wà lórí ètò pẹ̀lú wa. Àjàyí Bùnmi Adémísùn nínú Olúwatóyìn Ọlọ́run fún mi kẹ́. Kí ló tún wà bẹ́ẹ̀ Ìdòwú Abíọ́lá ó ní brọ́dà mi.
honestly speaking wọ́n ní kò ààrẹ bọ́ba gún wà àánú àrùn wọ́n ní kò dáa rárá ohun tí ò dáa ò dáa adéọ̀sùn ọmọlọ́lá ọmọọba àgbàna ọlọ́run pẹ̀ kó kún ọlá honourable Fayasi Ọlárẹ̀wájú wọ́n ní if the woman sober and apologize then the man should follow her. Official sexy ṣẹwà náà lórí Instagram wọ́n sọ pé that cannot be possible they should just stay there together. Olùrànlọ́wọ́ lájọ jẹ́ fúnra wa kí ló ń tó ṣe lè gbé ilé tíyàwó ẹ̀ gbé tó kọ́. ọ̀rọ̀ ìfẹ́ ṣe àròjọ múso lórí ètò yìí ìfẹ́lẹ́ ní pẹ́ mọ́ ọ lọ àní ìṣẹ́jú díẹ̀ lórí bàbá yìí fẹ́ pé wọlé ẹ lè pè wọlé àwọn bàbá ti lẹ́nu pè wọlé báyìí a mú un gbogbo wá sí ìdánudúró náà màá sọ èrò ọkàn tèmi òun náà ó sọ èrò ọkàn tiẹ̀ a wà mú gbogbo rẹ̀ á kásẹ̀ ìtọ́lẹ̀ torí pé ọjọ́ ti lọ. ìdíje mọ̀ fìkó tó di pé a lọ máa ń gbé ìpolówó ANS àti AND automatic natural scrub bá ń gbé sókè náà kó tó di pé a kó lórí ètò yìí ká sáré ṣe ìpolówó náà ní ẹ̀ẹ̀kan sí kó tó di pé a lọ lórí ètò. Sísá mi Síndodo Tayọ̀ àwọn gan darapọ̀ mọ́ wa lórí ètò wa lénìí Síndodo lélẹ́yìí ó lè lé ó yá èèyàn. Automatic natural scrub, automatic natural scrub. Ó máa ra dán, ó máa ra jọlọ. Kòkòrò ojú àti tara gbogbo ẹ̀ ṣàbọ̀. Automatic natural scrub àtàwọn ìrẹ̀gbẹ́. Do you want to have a good-looking skin? Are you trying to get rid of some of your old skin? Do you want to make your complexion clear, clean, and bright? Then Automatic Natural Scrub 2-in-1 is the best answer. A product that has organic ingredients such as orange peel, Dead Sea salt, etc. With Automatic Natural Scrub, you can get rid of some burns, dark circle, acne, spot, and your skin become healthy, beautiful, brilliant look, and more youthful, glowing, flawless skin. For quick results, apply Automatic Natural Scrub all over your body 3 times in a week and rinse with warm water. The second product is Automatic Natural Detoxifier, AND, which eradicates several acne, skin disorder, inactive body cream, and unbalanced, dull, tired complexion. Automatic Natural Detoxifier Healing Powder draws out toxins from skin, makes your skin glow, clear out pores, remove dirt and impurity. Contact our distributors worldwide in Manchester. Contact Keke United in Drogheda and Dundee. Ejekaribo F&E at Kent, Adejoke Ganimeli in Birmingham. Yeti Taiwo, Dublin Lucan, TY Odus, London South East. Contact Abike Ade Communication, USA. Contact Kefi in Dublin. Contact Princess Rally, Germany. Fesi Mama, Parking Shopping Center. Contact Alaja, Acne, New Cross, Southeast 8, Nikki African Food Store, Dagging Wigman Culture by Angel, Nigeria. John Abiodun 92, Igado Balogun Bus Stop, Ikotun, Lagos, Nigeria. If you want to be one of our distributors or you want to buy our product, call these numbers +44 77 99 88 61 65 or +44 77 22 2148 or +44 20 86 17 9752. Automatic Natural Scrub and Automatic Natural Detoxifier is produced in UK by Beatrice Palo and distributed by M-Men in UK. ANS and AND, the best product for your skin treatment. Automatic Natural Scrub. Ọmọ rẹ̀ ní tẹ̀mí o.
káàbọ̀ láti yàrá àpolówó ọjà. Bánjọ Innocent náà lẹ́ ń gbọ́ yìí. Ẹ rí bó ṣe ń sẹ́ sẹ́lẹ́ńsẹ́. Àdúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bá àbí Elédùmarè tó fún wa ṣe lọ́jọ́ tòní. Ọjọ́ rebi àná, òòrùn rebi àtiwọ̀. Mistura, kí ni èrò ọkàn tiẹ̀ ká tó mọ lọ lórí ètò lónìí? Mo tẹ̀ rí èèyàn mi kan lórí Instagram bí wọ́n kọ pé actually it's a surprise, but no matter what, man should appreciate the woman. At the same time, it's necessary for the man to get upset, but need to forgive our wife, abi his wife, and they should resolve the issue appropriately. Well, lọ́dọ̀ tèmi, ihun tí ọmọbìnrin yẹn ṣe ò dáa. Ẹ mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe yìí lórí ètò wa a sọ fún yín pé argumentative ni. Téèyàn kan bá sọ síwájú, ẹnìkan á sọ sí ẹ̀yìn, a máa wá conclude sójú kan. Lọ́dọ̀ tèmi, obìnrin tó bá fẹ́ ṣe nǹkan, tó bá tiẹ̀ wá jẹ́ tó bá fẹ́ ṣe surprise fọ́kọ, bóyá birthday, bóyá ó fẹ́ ṣe nǹkan fọ́mọ, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló lè fi ṣe surprise fún ọkọ ẹ̀. Bó tó bá jẹ́ pé nǹkan tó ti ń papọ̀ mọ́ pé ó fẹ́ ra mọ́tò, ó fẹ́ ra lé, ó fẹ́ kọ́lé, ó fẹ́ ra lẹ̀, èèyàn gbọ́dọ̀ máa fi tó ọkọ ẹ̀ létí, nítorí pé Ọlọ́run ti dìídì gbé àwọn ọkùnrin lórí wa pé ọkùnrin òun ni ká máa ṣe ìtẹríba fún. Tó bá ti jọ́kọ ọkọ lé ẹni tó bímọ fún, o gbọ́dọ̀ fọkàn tán, o gbọ́dọ̀ trust ẹ̀, o gbọ́dọ̀ mọ̀ pé nǹkan báyìí o ò lè dá ṣe. Tó bá tẹ̀ wá lè dá ṣe gan, ọkọ wo pé àmọ́ náwọn ọmọ nílẹ̀ ti máa sọ fún pé báyìí, o gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀. Tí ò bá wá dá sí kò ní dá sí nìyẹn. Torí àìmọye ọkọ ló máa ní àwọn ọkùnrin míì tí àwọn àtọkọ máa ń dédé jealous pé ìyàwó àwọn ṣe máa ra ilẹ̀, ìyàwó àwọn ṣe máa kọ́lé. Ìyẹn ò mátà. Ẹ support ìyàwó yín, kí ìyàwó náà support ọkọ ẹ̀. Lọ́dọ̀ tèmi, ihun tí ọmọbìnrin yẹn ṣe ò dáa, ẹ jẹ́ ká máa fi nǹkan tó ọkọ wa létí, ká dẹ̀ máa fọkàn tán ara wa. Tó gẹ́gẹ́ bí èrò ọkàn ti tèmi náà tí màá sọ kó tó pé mo kúrò lórí ètò yìí. Ó náà ni wípé gẹ́gẹ́ bí Mistura ṣe sọ, ẹ̀yin tí ò dáa ò dáa. Ó kó ọrùn kò yẹ adìyẹ, àbọ̀ wọn. Nígbà tí ọkọ àti ìyàwó táwọn méjì bá ti fẹ́ ara wọn, ìwé mímọ́ ní ọkọ yóò fi àwọn òbí rẹ̀ sílẹ̀ àtàwọn ẹbí rẹ̀ yóò darapọ̀ mọ́ ìyàwó rẹ̀, wọ́n ti di ẹyọ ọ̀kan. Àwọn méjèèjì ló yẹ kí nǹkan tí wọ́n ń pè ní understanding kó wà láàrin wọn. Bí tọ̀hún bá fẹ́ ṣe nǹkan kó sọ fún tòsì, bí tòsì báyìí fẹ́ ṣe nǹkan náà kó jẹ́ kí ọkọ rẹ̀ kó sọ fún tọ̀tún. Àmọ́ irú àwọn surprise yẹn ó jẹ́ surprise tó ga díẹ̀ tí ò yẹ kó mọ́ ṣẹlẹ̀. Káwọn obìnrin náà káwọn náà kọ́gbọ́n nínú ilé, kí òbí wa jọ kọ́gbọ́n, torí kò sẹ́ni tí ó gbọ́n tán. Àmọ́ bó bá tún wá di pé ó wá lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kò yẹ kí ìyún tó wá torí rẹ̀ kó yí ẹbí tí wọ́n dàrú lé irú nǹkan bẹ́ẹ̀ náà lórí. Bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ọkùnrin ò ní choice náà ju pé kó foríjì ìyàwó rẹ̀ náà lọ. Nǹkan kan tí ó fi foríjì ìyàwó rẹ̀ náà ni wípé bó bá wo orí ìwé ilẹ̀ àbí ilé tó kọ́, orúkọ ọkọ rẹ̀ ó wà bẹ́ẹ̀. Sọmọ tó obìnrin tí ń jẹ́ Mrs. ìwọ tó ń jẹ́ Mrs. Àlàó ní ìsìn, bó bá fẹ́ kọ́lé ní ìsìn báyìí, ọkọ Mistura Àlàó, orúkọ ọkọ rẹ̀ ní bẹ́ẹ̀. Bọ́kọ náà bá ti wá wò pé orúkọ ọkọ náà ní bẹ́ẹ̀, ẹni tó ní ẹrú náà òun náà ló lẹ́rù. Àbí òye ọ, àwa ò fẹ́ kí ìwé ọmọ wáyé o, àwọn bó bá ti wáyé kò sí choice náà ju pé kí ẹ dáríjì wọn náà lọ. Gbogbo ẹ̀yin ọkùnrin pátápátá ẹ dáríjì wọn náà ni. Wọ́n ní ọmọdé ò kì í mọ ẹ̀kọ́ jẹ kó mọ́ ra lọ́wọ́. Bó ṣe rí náà nù. Èyí ni pé ibi a fẹ́ gbin obì sí tẹ́lẹ̀, obì gan ti lálẹ́ wù. Kọ́kọ́ náà gba kọ́kọ́rọ́ di láńlọ́ọ̀dù náà nù, àbí láńlọ́ọ̀dù kan ló lé wọn kúrò nù ilé. Àwọn náà di láńlọ́ọ̀dù fúnra rẹ̀ náà nù, àmọ́ kọ́mọ̀ṣerú rẹ̀ mọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀. Ìyẹn wá ní kẹ́ torí ilé pé wọ́n mọ̀ dáríjì kẹ́ mọ̀ ṣerú ẹ̀ o.
báwọn obìnrin kan dùn àbíjì báwọn kúkú bẹ́ẹ̀ náà ni báwọn bá ti bẹ́ẹ̀. à ń bẹ lọ́hùn kó ń darí jù à ń bọ̀ sí bọ́ sí èèyàn. ẹ mọ ọmọ take advantage eléyìí ẹ mọ ṣerú rẹ o. Thomas Kọ́láwọlé ẹ ṣeun fún mi Sídíkà Tadéyínká ọlá ọmọọba àgbàna Charles Ọkọlá àwọn brọ́dà mi ẹ ṣe ṣàlàfíà lẹ́wà Mary Adéyẹmí láti Australia wọn èlò sister and brother good evening happy Sunday to you àwọn náà kí n pa happy Sunday to you now. Fọláṣadé Ògúnṣọlá Ọládélé ẹ ṣeun Túndé Akínyẹmí ẹ ṣeun Ọlábọ̀dé Mọ́tálí láti Australia nìyẹn Adémísù nínú ọlọ́wọ́n interesting topic Bíní ọmọ ìyá Jésù Bámidélé ẹ ṣeun Ìdòwú Abíọ́lá ẹ ṣe àìsí wọ́ọ̀lù yín kẹlẹ́ wo àwọn kan tí a ti ṣe láti bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò ẹ ṣe àìsí wọ́ọ̀lù yín ẹ dákun torí Ọlọ́run ẹ ṣe àìsí wọ́ọ̀lù yín kẹ́lẹ́ padà ríwò náà ní láti bẹ̀rẹ̀ náà oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe lórí ètò yìí mísírà bá ń dágbére. ẹ ṣe gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn odi ẹ̀gbọ́n wa àbúrò àbàbá wa tẹ́tí ń wò wá látàrọ̀ lórí My Sweet FM tí ètò wa ń jẹ́ amúlùdùn a dúpẹ́ lọ́wọ́ yín o torí àlìdáṣe ètò yìí ètò tá a gbé kalẹ̀ wípé ká fi máa kọ́ra wa lọ́gbọ́n ni tá a bá argue tán àwa conclude sójú kan olúwa ṣeun tí ẹ bá wa wò olúwa ṣeun gbogbo ẹ̀yin tẹ́ share gbogbo ẹ̀yin tẹ́ comment gbogbo ẹ̀yin tí ẹ like a dúpẹ́ lọ́wọ́ yín tó bá di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ láṣẹ Ìdùmarè ẹ tó pàdé wa lórí my sweet 97.5 FM tó balẹ̀ ìbà sílùú London èmi ọmọ yín náà ni Mistura Ọmọbọ́láńlé ọmọ ṣàṣọrí asọ́ramú ewu sí mò ń sign out náà ó dàbọ̀. èmi ọmọ yín ọmọ lójú Olódùmarè náà tẹ́ ẹ mọ̀ bí ẹ ti ń mowó international broadcaster lọ́mọ ó ṣàmọ̀ bó ṣe ń lọ ní ti ká tẹ́ wọn lóríṣiríṣi ní ti ká gbé nǹkan kalẹ̀ àbòmọ̀ ká po gbogbo ẹ̀pọ̀ mọ́ra kó dodidi ọlọ́ọ̀bà mi ìdùn àlùfò bó bá ṣèyàn ló fún wa lẹ́bùn wa ti gbà lọ́wọ́ wa ti tẹ́tí pẹ́mì My Sweet 97.5 FM la wà nílùú London lórúkọ àwọn dúdú tí a jọ ṣe ètò lónìí àti DJ Murphy tó ṣe amójú ẹ̀rọ wa lákìyín pé ẹ ṣeun pé ẹ wà pẹ̀lú wa láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí ẹ̀yin tẹ́ ẹ ṣe àyè adúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ kọ́mẹ̀ntì adúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ pè wá wọlé adúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ sì ń wò wá náà tẹ́ ẹ sọ nǹkan kan adúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ láìkì adúpẹ́ àwọn silent watchers gbogbo yín náà lákì pàápàá àwọn tó rí rédíò tí a láǹfààní láti rí yín tí ẹ ń gbọ́ wá àkìyín náà ẹ ṣe ẹ pàdé mi lórí ètò ọ̀rọ̀ ìṣítí lọ́la èmi pẹ̀lú Alhaji Abbas Akande Paramount King of Fuji ọmọlápálá overthrow àjọ gbogbo rẹ̀ pọ̀ ní lọ́la ẹ wọ ẹ mọ̀ bí ìṣe ètò tí ọ̀la Paramount King ló ń bọ̀ lórí ètò lọ́la ẹ mọ̀ bí ìṣe rárá bó bá ti di aago 3 ní ti UK aago 3 Nàìjíríà 9 o'clock 9 AM ní Texas kọ́ yẹn ìgbà náà ni ètò náà máa bẹ̀rẹ̀ ẹ̀yin ti New York 10 AM láàárọ̀ ni ẹ mọ̀ mí ṣe ẹ wò ọ̀la nǹkan ò gbé nǹkan àná mo fẹ́ mọ̀ fèyí náà kí n mọ̀ fi sign out náà ni ẹ lè wá polówó ọjà ní My Sweet FM àbáyín polówó èyí náà ṣáà rí bó ṣe ń lọ látàárọ̀ ẹ lè kàn sí Mistura ẹ lè kàn sí DJ Murphy ẹ sì lè kàn sí mi ọmọ lójú Olódùmarè náà bẹ́ẹ̀ fẹ́ báyín darí ayẹyẹ náà the same náà ni àjọ wà náà ni ẹ inbox sí wa nínú Facebook o àbáwọn nọ́mbà tẹ́ ẹ ti rí lójú screen náà Ọlọ́run bá mi èdùà kó mọ̀ pa wá kó tó di ọ̀la kó tó dọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ. àmín àṣẹ. ìyókù tún di ọjọ́ mẹ́jọ náà lórí ètò amúlòdùn ó dàbọ̀ ó dìgbà kan náà. ó dàbọ̀ ire o bye. bẹ́ẹ̀ni ọjọ́ ìyá mi tó dẹ̀rù kan yí ó bàbá ètò tó dalẹ̀ o ayé ojúbọ̀dé lẹ́kọ̀ọ́yẹ bàbá dàlú wa ajẹ́kọ̀ọ́ ọ̀nà mẹ́ta o ilé ayé wa ẹ wò kí dáadáa lórí ayé lórí ayé. Bàbá mímọ́. Ọmọ olórúkọ tó bọ̀. Bàbá mímọ́. Bàbá ló ṣe mìíràn. Inú ayé mi alájà. Bàbá mímọ́. Inú ayé mi. Ẹ bá mi lórí ayé. Ẹ pé náà lórí ayé. Bí o ti gbọ́ bàbá lẹ́ máa ń pè lórí ayé. Bàbá mímọ́. Ṣèbò ló ṣe mìíràn. Inú ayé mi aláni. Bàbá mímọ́. Ọ̀ṣọ́ ńlá nínú ayé mi. Ó máa pé ṣùláyò. Ó máa pé ṣùláyò. Láti ṣe yẹ.
yẹ̀yẹ́ ló òkú rárá òjò rọ̀ nílẹ̀ yẹ̀yẹ́.